àníwọ̀n fún mi ìgbà abẹ́rẹ́ ẹyọ kan ìpọ́n kí abẹ́rẹ́ bọ̀ mí dì báyìí náà. lẹ́yìn drip tán fún yín yẹn. lẹ́yìn drip and then nǹkan tí wọ́n pass mo kàn rí pé nǹkan tí wọ́n pass yẹn wọ́n wá ń wò so but bẹ́ẹ̀ mi ṣe rò èmi wò pé ṣé òun ti infection ṣá. okay. because so. tẹ́ bá sọ pé kò ń ṣe infection ṣé ẹ̀yin máa ń kojúlé sójúlé ni àbí. but wọ́n sọ fún mi èmi kàn sá mọ̀ pé nǹkan tó pass sí mi mú yẹn ẹ mọ̀ pé bọ́n ṣe pass yẹn lójú ẹlòmíì ó jọ staging. okay torí fọ́tò yẹn ló jáde pé aṣọ ti lè tó báyìí. kò ń ṣe staging kò ń ṣe so mo kàn rí pé àwọn nǹkan kan láti mú mi nǹkan tó pass yẹn láti bí ìgbà tí wọ́n format bí pé ṣe mọ̀ bí ìgbà tán fọ́mátì bọ́dí èèyàn ó wà lára nǹkan tí ò jẹ́ ń dán rí ìlà yìí wọ́n wà báyìí. but gọ̀ǹbọ̀ ló máa ń pè yẹn. èmi ò kò gọ̀ǹbọ̀. gọ̀ǹbọ̀ ló máa ń ní ìlà tán wà láti. bá a máa pè ní gọ̀ǹbọ̀ àwọn ẹni tó kọ́ tọ̀ àwọn nu ọlọ́run kò síbi tí wọ́n bá wà tán bá ti ń play orin Sùúrù Àlàó Màláíkà tán bá ní o ṣe ọlọ́run ò bójú mi jẹ́ àpáta àrà jòkó sí ẹgbẹ́ kan a máa wò ó tẹ̀. mi aside from camera mi mú ìṣeré ìlà yẹn ò tiẹ̀ show it makes you really more fine it makes you look handsome. okay ó jọ tattoo lójú yín. because kò show àwọn tó wá show nǹkan nígbà tẹ́yìn sọ̀rọ̀ báyìí. kò sí bí o ṣe lè so àwọn èèyàn sábà mọ̀ pé mo kọlà. But faintly so even if tẹ́ bá ní baby girl gan ó come out pé it's not too bad it doesn't look bad. ẹ ṣeun gan. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. ẹ káàbọ̀ padà sórí ètò wa Oyinmomo ló wà lójú amóhùnmáwòrán yín fún gbogbo ẹ̀yin tí ẹ ṣẹ̀ darapọ̀ mọ́ wa ẹ káàbọ̀ ẹ fi kalẹ̀ sí lórí ètò wa lónìí gẹ́gẹ́ bí atótónu tí mo ṣe nígbà tí a fẹ́ wọlé wá mo ní tàbárí àwọn tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n lẹ́nu iṣẹ́ ó máa ń da kí a gbé wọn lárugẹ nítorí pé wọ́n ní bí àwọn Yorùbá ṣe sọ wípé àti ọ̀tún àti òsì náà lẹ́yẹlé ló fi ń kórè wọ ìlú a máa rí wọn lórí amóhùnmáwòrán wa lóòótọ́ àmọ́ ẹ̀ka adẹ́rìn-pòṣónú ló yà sí tá bá máa rí wọn inú wa máa ń dùn àmọ́ wò pé àbúrò ìbànújẹ́ lórí wọn rí wọn ò fọ́n ń bùrì kábàtọ̀ torchlight wá wọn pé ìwọ nu ọlọ́ọ̀nù báwo náà ṣe ń ṣe láti bí ọdún mélòó kan tèmi bá tẹ̀ ní kí n kà ní méjì mẹ́ta ó yẹ kó ti lé lógún ọdún kó ti lé dáadáa tí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ẹ̀yin wa lórí ètò ta ni mò ń sọ̀rọ̀ nípa ìlú mọ̀ọ́ká wa tá a fẹ́ràn bí ẹni fẹ́ràn owó kò sí kí wọ́n fún yín lówó kí inú yín máa dùn bẹ́ẹ̀ náà la ṣe máa rí Babátúndé Usman Òkèlè tìǹú wa dẹ̀ máa ń dùn pé lẹ́ka adẹ́rìn-pòṣónú ẹlòmíì gan-an ni tí n bá ti rí ẹ lásán báyìí mo kàn dẹ̀ máa rẹ́rìn-ín ni mo wá wò pé ṣé báwọn náà ṣe ń live life inú fíìmù náà lọ ń live real life àbí real life yàtọ̀ sínú fíìmù ẹ bá mi kí Babátúndé Usman ṣe wà dáadáa sá. mo kí yín olóòtú àdúpẹ́ fọlọ́. mo mọ̀ pàwọn èèyàn kan ti rẹ́rìn padà. àwa a kó ètò náà a kí gbogbo àwọn èèyàn wa káàkiri gbogbo àwọn fans wa ní tilé toko all over the world ní gbogbo àgbáyé ṣá. wọ́ọ̀dì náà dẹ̀ ní báyìí o àyẹ̀lò ayélujára ti jẹ́ ká súnmọ́ra wa ju bá a ṣe lérò lọ. a dúpẹ́ lọ́wọ́ wọn a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ orí ètò tá a wà yìí náà Oyinmomo tí wọ́n gbé wa wá àdúpẹ́ lọ́wọ́ àwọn náà àdúpẹ́ lọ́wọ́ olóòtú àti gbogbo àwọn crew àdúpẹ́ lọ́wọ́ everybody ṣá. ó ti pẹ́ tà tí ń wá yín àwọn èèyàn kan wá ní Òkèlè ògbé bímọ mo ní sáwọn náà ti kó lọ fún wa ní ṣé bẹ́ẹ̀ náà lẹ̀ṣẹ̀ wá bá lọ ẹlẹ́ṣẹ̀ wá burú tó Nàìjíríà ni. Ọlọ́run ṣàánú wa ọ̀nà ló pọ̀ òótọ́ ni ó ti mo fẹ́ lè ní bóyá kò ń sọ̀rọ̀ yí ẹ̀ yìí ṣá ti but ẹ mọ̀ pé wọ́n ní àsìkò tọ́lọ́run bá sọ pé nǹkan máa yá òun náà ni ó máa ṣẹlẹ̀ Ọlọ́run sọ pé time tí ayé máa wà ní. Ayé dẹ̀ ti wà ọ̀rọ̀ ti wà tó dá gbogbo àwọn olólùfẹ́ yín lọ́n ti fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ kí ẹ bá wa béèrè ó dáa ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí ẹ jẹ́ ká padà díẹ̀ sẹ́yìn níbi tá a ti ṣẹ̀ wá níbi tá a ti bí wa bí ẹ báwo lẹ ṣe dàgbà torí àwọn èèyàn kan á ní ìyá jẹ́ mi gan kékeré o àmọ́ Ọlọ́run padà gbógun fọlẹ̀ ẹlòmíà ní ààrẹ mi ò sọ máa tapátá dìde o iṣẹ́ tó kọ̀ wùn mi ṣe lélẹ̀ ṣé nígbà tẹ́ ń dàgbà gan ṣe tiẹ̀ lérò pé ṣe acting lẹ máa ṣe jẹun. no mi tiẹ̀ fìgbà kan rò rí àtọ̀ because tabaníkà wo background mi láti ilẹ̀ ó ní ṣe
tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan so mọ́ irú èmi sìn ọmọ Ìlọrin ni mí, I'm from Kwara State tó dẹ̀ jẹ́ pé bóyá àwọn pẹ́rẹ́ǹtì mi láti bí ọdún mélòó sẹ́yìn ṣé mọ̀ gbọ́n mi sí omi òtó tó fà tó ní kálukú fi ìpínyà fi wá so màmá wà lÉkòó èmi wà ní Ìlọrin fẹ́rẹ̀ ní bàbá náà wà ní Ìlọrin so ìgbà tó yá ìgbà tí mo ṣe tán ní ilé ẹ̀kọ́ tọ́lọ́run ò jẹ́ ká wá lè tẹ̀síwájú tá a ka ìwé 6 tán ni mo gbéra wá sí ọ̀dọ̀ màmá lÉkòó so ìgbà tí mo wá sọ́dọ̀ wọn àwọn dẹ̀rẹ́ oníṣòwò ni wọ́n àwọn bí à ń ta ọjà kásà sọ pé ata ni wọ́n ń tà lọ́jà lọ́ra ta ra gbára wo so mo sá máa ń ní wọn lọ́wọ́ ń gbà yẹn so from there náà ó kàn lè dòkó báyìí àsọmọkùnrin ó gbúdọ̀ ní iṣẹ́ ọwọ́ tó máa kọ́ wọ́n á ní iṣẹ́ wo ni ó wù mí láti kọ́ so then ìgbà ẹ mo wá ronú mo dẹ̀ wá ń láyé kéèyàn máa so wáyà mọ́ wáyà kéèyàn mọ́ wá ní iṣẹ́ rédíónìkì wù mí àní rédíónìkì mo ní ẹ̀ so náà fi lọ fi mí sí ibi iṣẹ́ rédíónìkì so from there ibi tí a ti bẹ̀rẹ̀ iṣẹ́ ọwọ́ kíkọ́ nìyẹn tí mo fi bẹ̀rẹ̀ iṣẹ́ rédíónìkì. so iṣẹ́ rédíónìkì lẹ kọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ tẹ ṣe freedom. pẹ̀lú ògọ́lọ̀. báwo ni rédíónìkì ṣe wá wọnú acting ṣé acting ló mú yín ni àbẹ́yìn lẹ mú acting. nínú iṣẹ́ rédíónìkì yẹn tí mo ṣe so nígbà yẹn a sá máa ń rí àwọn ó dàbí pé Sana 7 wà ń gbà yẹn. NTA Sana 7 a máa ń wo àwọn bàbá Sùwé gbà yẹn láyé àwọn àwàdà kẹ́ríkẹ́rí kankan gbà yẹn èmi náà dẹ̀ láìkí kí n máa ṣerú nǹkan báyò and ṣẹ́mọ̀ nǹkan ẹ̀yọ̀kan tí mo gbàgbé ni pé ìgbà tí mo fi wà ní Ìlọrin tí mo fi wà ní school ìgbà yẹn ẹ mọ̀ èèyàn ó mọ ó lè jẹ́ pé tí nǹkan bá ṣẹlẹ̀ tí mo bá sọ̀rọ̀ àwọn èèyàn máa ń rẹ́rìn máa ò gbé kí ló ń pa àwọn eléyìí lẹ́rìn máa wà ní àsọ̀mọ̀ pé nǹkan tó sọ fọ́ ni èmi ò pé mi ṣe mọ̀rọ̀ sọ lè mi sọ yẹn so mo kàn tún padà síbẹ̀ ni kó tó di pé àwa tẹ̀síwájú so then ìgbà tí mo wá ń ṣiṣẹ́ rédíónìkì yẹn so ọ̀dọ̀ ọ̀gá mi tí mo ti ń kọ́ṣẹ́ rédíónìkì yẹn ni ó wá ní ṣe mọ̀ ìgbà yẹn even though ìgbà tí mo sọ yìí fóònù kò tí ì sí fóònù Nàìjíríà ń gbà yẹn so tí iná bá fi lè bàjẹ́ ipe ok o iná ní fort kò wá síná tó bá jẹ́ pé ọ̀gá yín ní ṣọ́ọ̀bù sí Ìkẹjà tó bá jẹ́ pé iná wọn ti wá bàjẹ́ tán bá wá ní ọ̀rẹ́ táwọn níná tó bá jẹ́ pé mile 12 ni ṣọ́ọ̀bù ọ̀rẹ́ wọn yẹn wà a máa lọ bẹ̀ so wọ́n máa rán ọ wá sí ṣọ́ọ̀bù tó bá jẹ́ pé DVD la fẹ́ ṣe sí wọ́n ní lọ gbé DVD Mr. Lágbájá kan wá tó bá gbé lọ tán bá ṣe tán wàá dá yẹn padà sí ṣọ́ọ̀bù wàá tún lọ ru TV wá because kò sí nǹkan tó ń jẹ́ generator ń gbà yẹn kò sí fóònù ibi tán bá dẹ̀ ti níná lẹ́tí máa tún nǹkan ṣe tó bá jẹ́ pé kò síná oṣù kan yẹn tí customer bá dé ẹ̀yìn náà sáré pé kò síná so kò wá di ayé ìsìn tí generator ti wà tí solar wà so everything ti wà so but ibi tí mo lọ gangan ni pé nígbà yẹn ó wá ní nǹkan tó jẹ́ kí n ya bẹ̀yẹn ni pé torí true ẹni tí mo ṣe wọ fíìmù irú nǹkan bẹ́ẹ̀ yẹn ló ṣẹlẹ̀ sóò náà tó fi máa ń wá sí ṣọ́ọ̀bù ọ̀gá mi so tóun bá ti níṣẹ́ tó fẹ́ ṣe àwọn àgbè wá sí ṣọ́ọ̀bù wa àwa ṣe é lọ́dọ̀ wa tó bá ti ṣe tán á lọ ó wá dijọ́ kan wá ní ó wá wo táìmù wá ní òun pé táìmù rìhásà mà ti tó mọ́ wá ní rìhásà kí ló ń jẹ́ bẹ̀ so meanwhile nígbà yẹn tún rè ẹ mọ̀ ẹni tó bá mọ̀ dáadáa láwọn ọdún yẹn láwọn ọdún tí mo ń sọ yẹn bíi 90s 90 something there àwọn tí wọ́n máa ń sábà ṣe gbogbo eléré àwọn tó máa ń ṣe rédíónìkì ni ṣàṣà ni àwọn tó máa ń ṣe rédíónìkì tí wọ́n ní speaker so every weekend a máa ń gba show so olórin kò ń ṣe gbogbo èèyàn ló ti lágbára àti polórin ńlá and DJ ò tí kò wọ́pọ̀ gbà yẹn so àwọn rédíónìkì náà máa pè á ti mọ̀ pé weekend a máa bá lọ́lé oníkó mọ́ àṣà lọ́lé oníkó ní àyà síkírá ló ń jò yẹn so àti ń ṣe gbogbo yẹn nígbà yẹn so ẹgbẹ́ yẹn wá ní ipa àwọn lọ sí rìhásà máa ní àríhásà kí ló jẹ́ bẹ́ẹ̀ wọ́n wá ní àìpé oní fíìmù làwọn pé ṣáìdì ọ̀rọ̀ tí mo ń sọ yìí Sùúrùlérè ló ti ṣẹlẹ̀ ìgbà yẹn ni mo ṣe ń gbé Ìtìrẹ́ Ìjẹ̀ṣà ní àdúgbò wa so
wọ́n á ní orílẹ̀-èdè níbi táwọn ti máa lọ ṣe rìhásà wọ́n á ní èmi náà dẹ̀ nífẹ̀ẹ́ sí kíní yẹn pé mo tẹ́ ṣe máa ń wo àwọn tí wọ́n máa ń ṣe kíní nínú ó dẹ̀ wo èmi náà máa kọjá lọ káwọn sọ ma bọ́ yẹn ni ó máa ń níjọ́ kan wà ibì kan ní tirẹ̀ odò ẹran ni wọ́n máa ń pè bẹ́ẹ̀ wọ́n máa ń pa màálù bẹ́ẹ̀ máa ń bá mọ́mi wa tajà ń bẹ̀ náà ọjọ́ kan kọ́lọ́ ń fọ̀rùn kẹ́ bàbá wa lúkúlúkú tí wọ́n kọjá lọ nígbà yẹn tèrò tẹ̀lé wọn èèyàn kan ní àwọn èèyàn ń pariwo tó so gbogbo ìgbà yẹn ṣá ló ti ń láwọn àlọ́kàn mi láàrin mi náà dẹ̀ so true ẹ̀gbọ́n yẹn ni mo fi bẹ̀rẹ̀ so àwọn náà wá ní ok bí street tí àwa ti ń ṣe iṣẹ́ rédíò ní ṣọ́ọ̀bù ọ̀gá mi wà ní Òṣogbo street so street tẹ́gbọ́n yẹn ń gbé ó wà ní ẹ̀yìn Òṣogbo street yẹn wọ́n máa bẹ̀rẹ̀ ní Sóbàndé so wọ́n á ní wípé àwọn náà dẹ̀ fẹ́ dá gúrùpù tàwọn lẹ̀ ẹ jẹ́ ká jọ bẹ̀rẹ̀ so àṣà bẹ̀rẹ̀ ń bẹ̀ àpọ̀ àṣà máa ń ṣeré àṣà máa ń kọ́ wa so wọ́n máa ń invite àwọn ọ̀gá mi wá láti àwọn gúrùpù kankan so àwọn bàbá ọ̀gá wa kan náà wà tí wọ́n wà ní Ìtìrẹ́ ńgbà yẹn bàbá Dágunró la máa ń pè àwọn náà so yàtọ̀ sí bàbá Dágunró tó wà l'Óṣogbo tí wọ́n ti padà so Dágunró la máa ń pè àwọn náà so gbogbo wọ́n sá máa ń kọ́ wa so wọ́n sá máa ń kọ́ wa so bí bẹ́ẹ̀ mo fẹ́ lè ní from that radionic ni mo ti yàwọ̀ iṣẹ́ eré àgbéléwò so bó ṣe jẹ́ nìyẹn. tó nígbà tẹ́ wá wo agbami eré àgbéléwò ẹ̀ka adẹ́rìn-pòṣónú lẹ yà sí ṣé wọn pé nínú ọ̀rọ̀ yẹn ti sọ pé nígbà tẹ́ wà ní iléèwé àkọ́bẹ̀rẹ̀ tẹ́ bá ti sọ̀rọ̀ àwọn èèyàn máa rẹ́rìn ṣé n tán fún rẹ́rìn gbà yẹn náà làwọn èèyàn rí lára yín tán fi wò pé bóyá kò yà sí bí o àbí ó kàn di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní fún yín ní róòlù adẹ́rìn-pòṣónú dẹ̀ ń lọ bẹ́ẹ̀. no èmi tí tèmi kan ni pé èmi kan believe pé bóyá ẹni tó bá ṣáà ti join àwọn tó ń ṣe iṣẹ́ tíátà so tàbá ti jọ ń ṣe wọ́n máa mọ̀ wá so from there ìgbà tá à ń ṣe lọ a ti ṣe jester now so tó jẹ́ pé àwọn jester tí wọ́n máa di aṣọ sínú tá a máa lọ wá kíní kẹ́ẹ̀gì tá a máa tán torchlight síbẹ̀ ìyẹn máa dó bí kámẹ́rà tá a máa lọ patí tá a máa rìkọ́ọ̀dù so a ti jó cultural dance àwọn ń bọ̀ ó ń bọ̀ ọmọ abílẹ̀ sọ̀rọ̀ kílẹ̀ yanu so gbogbo yẹn náà a ti ṣe so mi ríra mi ní rí pé bóyá màá yà sí di comedy so mo kàn ríra mi ní rí pé mo wà nínú tíátà wípé èmi náà bá àwọn oní tíátà ṣe so mi mọ̀ bóyá róòlù kan ní o mi mọ̀ kan tó jẹ́ comedy bóyá wọ́n pààyàn lẹ́rìn àbí mo kàn sáà mọ̀ pé èmi náà bá wọn ṣe tíátà ìpè káàkọ́ máa lọ oní tíátà lòun náà so ṣe mọ̀ pé oní tíátà yàtọ̀ sí pé róòlù báyìí ló máa ń ṣe oní tíátà lòun náà nǹkan tí mo fẹ́ nìyẹn so mi rò pé bóyá mo dídì sọ pé bóyá róòlù báyìí ni mo fẹ́ máa ṣe. kódà kí wàá ní róòlù àkọ́kọ́ tán fi dá yín mọ̀ ṣé ẹ̀ka adẹ́rìn-pòṣónú yìí ni àbí bóyá ẹ ṣe dókítọ̀ àbẹ̀ ṣe lọ́ọ̀yà àbẹ̀ ṣe kábíyèsí níbì kan tán fi bẹ̀rẹ̀ sí ní mú yín láṣọ pé ó nìyẹn àti pé bo ni ìnagijẹ Òkèlè ti jáde. mo ti sọ ní several times mo fẹ́ lè ní ọ̀pọ̀lọpọ̀ interview tí máa ń lọ ni mo ti máa ń sọ irú ọ̀dọ̀ ẹ̀gbọ́n tí mo sọ tí mo ní ó ṣe rédíónìk yẹn ìgbà tá a máa ń ṣe rìhásà ibẹ̀ lọ̀rọ̀ Òkèlè ti jáde so torí tá a bá ń ṣe stage ẹ̀ mọ̀ a máa tó stage àwọn yòókù bóyá àwọn àtàfẹ́ a máa wo stage báyìí so mo rántí jọ́nà lọ́hùn pé a fẹ́ ṣe stage rìhásà ṣá wọ́n wá ní kẹ́nìkan sọba àwọn olóyè ọ̀tún kìíní kan wọ́n wá ní kèmí wá ṣàkọ́dà so wọ́n sàn fún gbogbo alórúkọ so ẹni tó wá direct stage yẹn nígbà yẹn wá ní wípé akọ́dà yẹn Òkèlè ló máa jẹ́ so sẹ́dẹ̀ mọ̀ pé bí ìta gbangba kò ń ṣe bí ẹ̀ǹkùlé so ilé àwọn ẹ̀gbọ́n tí mo sọ ẹni so but wọ́n ní ilẹ̀ kan táwọn kan ti yọ fẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò tí ilé wà lẹ́yìn bẹ́ẹ̀ kọ́ńpáàdì wà tó fẹ̀ tó jẹ́ pé ẹgbẹ́ títì gọ́tà àwọn táwọn èèyàn bá ń kọjá lọ gan wọ́n lè dúró kán máa wòran so ibẹ̀ láti máa ń ṣe rìhásà gbà ẹ̀ so àwọn ọmọ kéèké àwọn èèyàn míì wọ́n máa ń dúró wọ́n máa ń wà tàbá so ibi tí ọ̀rọ̀ Òkèlè ti wáyé nìyẹn so but nígbà yẹn wá rèé mo rántí pé bá a ṣe pọ̀ tó tá bá ti close ní rìhásà yẹn èmi làwọn ọmọ kéèké yẹn máa ń pariwo Òkèlè wọ́n máa ń pariwo tẹ̀lé mi pé èwo làwọn eléyìí tán ń pariwo tẹ̀lé yẹn tán jẹ́ kéèyàn so láti gbà yẹn ni mo fẹ́ lè ní bóyá ọ̀rọ̀ Òkèlè yẹn ló ti lẹ̀ mọ́ yín ló ti lẹ̀ mọ́ mi so ìgbà tí àwa wà ń bẹ̀ pẹ̀lú ẹ̀gbọ́n yẹn
ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ṣẹlẹ̀ gbogbo àwọn tájọ ẹlòmíín padà because àwa tá kóra wájọ irú èmi ṣe rédíò ní mo lẹ́ni tó ṣe mẹkáníìkì ẹni tó ń ṣe panel gbogbo ilẹ̀ níṣẹ́ míì ìgbà tó yára èmi ò ráyè gbogbo eléyìí jàre but nǹkan tí èèyàn bá ti nífẹ̀ẹ́ sí torí pé èmi nífẹ̀ẹ́ sí ngbà yẹn ni ìgbà tí ó di pé a sáà bẹ̀rẹ̀ gúrùpù yẹn tú bákan bákan so lára àwọn gúrùpù míì tán ti máa ń wá tán máa wá ń sọ́dọ̀ tí yín tán máa ṣe rìázà tí gúrùpù tí wọ́n dẹ̀ ṣe tún múlẹ̀ ẹjọ́ ṣé mi lè wá darapọ̀ mọ́ yín níbẹ̀ yẹn so mo tún lọ darapọ̀ mọ́ àwọn yẹn nìyẹn ní Ìjẹ̀ṣà Tẹ̀dó so mo ṣe lọ darapọ̀ mọ́ àwọn yẹn nìyẹn so mo sá tún continue pẹ̀lú àwọn yẹn. ó dà eré wo ló kọ́kọ́ gbé yín síta ẹ fi lè sọ pé limelight rèé nǹkan ń pè ní ìràwọ̀ rèé. wẹ́ ẹ rántí. nǹkan tó ṣẹlẹ̀ ni pé a ti ṣe so many stage even though láti rìhásà àtàdúgbò làwọn èèyàn but nǹkan ẹyọkan tí mo kọ́kọ́ notice ni pé ibi tán ti máa ń sọ pé bóyá èèyàn tèsì orúkọ torí fíìmù pọ̀ torí after then mo rántí pé ìgbà tí mo wà ní gúrùpù tí mo ní mo padà lọ join yẹn ta tún ṣe àwa bíi mélòó kan wá kóra wa jọ pé ẹ wà tẹbí ó ní bá àwọn bàbá Sùwé ṣe tí wọ́n fi dá gúrùpù tí wọ́n fi ń ṣe ẹ̀rín kéèké lágbolé bàbá Sùwé báwa náà ṣe kóra wa jọ nìyẹn pé ẹ̀ẹ́dẹ́ka wà náà dá gúrùpù àwa pàtì kan náà bá tún ọ̀pọ̀lọpọ̀ àwa pàtì táwa dára wálẹ̀ afẹ́jẹ́ bíi comedian láàrin àwọn tó kù so afẹ́jẹ́ bíi comedian tẹ́ mọ̀ pé bóyá nígbà yẹn bá ṣe gbọ́ tí wọ́n sọ pé bàbá Sùwé bóyá bàbá Sùwé àti Sùwé bóyá wọ́n jọ bàbá Sùwé kan so ẹni tó tún wá jẹ́ leader wa náà ń gbà yẹn òun náà àwa náà sọ ti wá ní bàbá Jùlí so bí ìgbà tó jẹ́ pé a fẹ́ mú sísítẹ́ẹ̀mù àwọn bàbá Sùwé ń gbà yẹn àwọn bàbá Sùwé wọ́n láwọn bàbá Ọ̀pẹ̀bẹ̀ wọ́n láwọn so bẹ́ẹ̀ làwa náà ṣe kírètì kíní so ilé tèmi wá ń gbé because ọ̀dọ́mọ́ mi ni mò ń gbé nígbà yẹn so ilé tí mò ń gbé wá ní aláàjì kan tó wà ń bẹ̀ àwọn ń pè aláàjì yẹn ní aláàjì ta ni mo ṣe rántí orúkọ wọn but cameraman làwọn ní TV8 mo ti tẹ̀lé wọn lọ sí TV8 gan rí ibùdó kó tó di pé wọ́n tún TV8 ṣe ìgbà TV8 ṣe so máa ń tẹ̀lé wọn lọ rìkọ́ọ̀dù event gan gbà mí so ọjọ́ kan mo kàn sọ fún wọn ní pé aláàjì irú ẹ̀yin tẹ̀ ń jẹ́lẹ̀ TV8 àwa náà dẹ̀ ní gúrùpù àmọ́ bóyá táwa náà bá ṣe bí kọ́mẹ́dì bí mélòó bá ẹ lè bá wọn sọ̀rọ̀ lẹ́ TV tí wọ́n máa wọ́n bá ní wẹ́ ìpè bóyá ká try ẹ̀ wò náà àbáṣà kóra wa jọ àwa task ara wa ìpè ok àṣà task ara wa so gbàtà wa task ara wa pé ok àṣà máa gba kámẹ́rà báwo ni a ṣe máa gba kámẹ́rà wọ́n wá júwe fún wa pé ẹnìkan dẹ̀ ní kámẹ́rà ní Àgùdà Sùúrùlérè o bá a ṣe àwọn tí wọ́n ṣáà máa lọ àṣàyàn àwọn kọmitì tí wọ́n máa lọ gba kámẹ́rà yẹn pé ok bóyá one day la fẹ́ fi shoot gbogbo nǹkan tá a fẹ́ shoot ni bóyá ìgbà tí a máa débẹ̀ ọ̀dọ̀ ẹni tá a ti lọ gba kámẹ́rà ó bá dọ́jọ́ làlá kan náà ìyá kan tí máa jẹ́ làlá ń gbà yẹn kò sóṣì mú ìdènà ládàpọ̀ kò sóṣì lọ́n jẹ́ ń gbà yẹn so ọ̀dọ̀ wọn láti lọ gba kámẹ́rà so ẹni tó wá bá wa handle kámẹ́rà ń gbà yẹn gan jẹ́ Káyọ̀dé ìsínà bọ̀dá Káyọ̀dé mi tí wọ́n ti sọ́ni mu wọn bọ̀dá Káyọ̀dé dúró dọ́là bẹ́ẹ̀ editor ni wọ́n ṣá editor ni wọ́n so àwọn náà bá wa handle kámẹ́rà yẹn ń gbà yẹn ibẹ̀ náà láti wò pé àwọn wo ni wọ́n kóra wọn jọ àwọn wà wò pé Àgùdà dẹ̀ ni àwọn wà so àwọn ti produce film is it not ìka tó ṣẹ̀ làwọn sáà ti produce àwọn ti fẹsẹ̀ múlẹ̀ so wọ́n ṣe wò pé àwọn náà dẹ̀ ṣẹ̀fẹ̀ dá group lẹ̀ sí ní Àgùdà ń bẹ̀ yẹn ni o bá ṣe wò pé opportunity ni eléyìí fún wa so bí gbogbo wa náà lẹ́yìn ìgbà tá a ya ìyẹn tán so bá a tiẹ̀ ṣe kíní yẹn gan èmi ò tiẹ̀ mọ̀ bí tó padà já sí mọ́ torí mo rántí lọ́jọ́ kan mi mọ̀ bóyá fíìmù yẹn náà la lọ edit lọ́dọ̀ kí lórúkọ ẹ̀gbọ́n tán wọ́n sì wá ń sìn is it not Wálé Làwó ṣé Wálé Làwó àníṣá sáwọn ni tí bá rántí orúkọ wọn kí tó kò lórí ètò máa ṣe tí wọ́n bá àwọn bàbá Àjàsíkò ṣiṣẹ́ dáadáa ó dàbí ṣé Wálé Làwó náà ní orúkọ wọn so ìgbà wọ́n níbi ọ́fíìsì wọn kan tán wà lóṣòdì àti lọ́jọ́ kó tí wọ́n rí fídíò tó fídíò náà fi ń bá wa edit gbà yẹn
editor mélòó ayé tán máa pause ibi tí eléyìí tí wọ́n ṣe ń edit ibi tó bá wọ́n máa delete wọ́n á join ìyẹn papọ̀ so a ti lọ jòkó lọ́dọ̀ bọ̀dá wa lè mọ́jú tàjọ edit so gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ti lọ so from there bó ṣe di pé àti àwa tá a kóra wa jọ ń gbà yẹn àti Lala bá ṣe ìṣèwájọ bẹ̀rẹ̀ sí ní ṣe nìyẹn so ẹni tó wá jẹ́ bí ọ̀gá tó lead àwa débẹ̀ àti Muideen Ọládàpọ̀ Lala bí wọ́n ṣe ní òkè kan kú gbà pé àwọn méjèèjì tán bá jẹ́ ọ̀gá so àwa sọ gúrùpù yẹn ní Ayétòrò Cankos. Ayétòrò ó ti ẹ̀pẹ̀ tí Ayétòrò ti wà. Ayétòrò Cankos so torí àdúgbò yẹn ní Sùúrùlérè Àgùdà Ayétòrò náà máa ń pe àdúgbò yẹn náà sọ Ayétòrò Cankos so from there gbàtà tí wàá join mo ní wọ́n ti ya fíìmù Ìka tó ṣẹ̀ Yomi Ogunmọ́lá ló direct ẹ̀ so ó dà pé is it not Yẹ́misí Elébòlò ló play lead fíìmù tí mo sá ń sọ yìí bàbá Saheed wà bẹ́ẹ̀ Saheed Balógun bàbá Dagoro so wọ́n ti yà tẹ́lẹ̀ ó wá ní àwọn pààtì kan tí wọ́n fẹ́ wá parí lẹ́kọ̀ọ́ which is ó jẹ́ court wá yà ní Èbúté Mẹ́ta so ìgbà táwa ti wá darapọ̀ mọ́ so àwa náà wá ní àǹfààní láti wà nínú ẹ̀ àwa náà ṣàjòkó sí kóòtù gbá àwọn oní fíìmù rẹ̀ ó dà pàṣẹ bẹ̀rẹ̀ fíìmù gangan lélẹ́yìí o gbogbo eléyìí táà sí láti bí ọdún mélòó táà ṣe jẹ́ star ok fíìmù gangan láṣẹ so then náà ìgbà yẹn náà kò ṣe pààkì ń lọ sí àwọn location but ó ọ̀tọ̀ọ̀tọ̀ ni so torí ìgbà yẹn wọ́n máa ń group wà irú Ìtìrẹ wọ́n máa ọ̀tọ̀ ní group ọ̀tọ̀ ní Cankos ṣe mọ̀ pé group èmi nìkan lè dá ní group kí n gbọ́ ọmọṣẹ́ that is group Cankos a lè ní bí ọ̀gá méjì àbí mẹ́ta so ọ̀gá eléyìí oníkálukú lè lọ́mọṣẹ́ àwa dà papọ̀ ló di Cankos so bí irú ọdún fa Cankos nǹkan kan ẹ mọ̀ pé àwọn ọ̀gá wa tán wà ń bẹ àwọn dájú tán wà ń bẹ wọ́n lọ bí méjì sí mẹ́ta sí mẹ́rin so bó ṣe jẹ́ nìyẹn so nígbà tí aṣáà ti ṣe àwọn yẹn ó ti ń di pé àwa náà ti ń lọ sáwọn location kọ̀ọ̀kan àti ń lọ sáwọn location kọ̀ọ̀kan so ìgbà tá ti ń lọ sáwọn location kọ̀ọ̀kan yẹn mo wá rántí ọdún kan báyìí so ìgbà yẹn ni wọ́n ya Kòtò Ayé ẹ̀ràn yóò ṣogbo alága council Èjìgbò so ìgbà yẹn ni Lala náà fẹ́ ya is it not Ìlú Agẹrẹ so meanwhile bọ́dá Yomi Ogunmọ́lá àwọn náà máa direct gbogbo fíìmù yẹn ó ti ní date tán ti fún oníkálukú so gbogbo a sì lọ sí Òṣogbo nìyẹn bá ti lọ sí Òṣogbo nìyẹn so ìgbà tá a lọ sí Òṣogbo that is wọ́n máa pẹ̀lú rẹ̀ ní kódà kí mo dárúkọ ẹ̀ lẹ́ẹ̀kan mi sáà bóyá Èjìgbò lọ́ṣùn state so a pẹ́ kò sọ̀rọ̀ oṣù kan lálọ́ mẹ́ kò dẹ́ sáyé fóònù kò síbi tá a ti máa dágbére débi páwọn òbí ẹ̀ fẹ́ pè ẹ́ pé báwo lọ ṣe ń ṣe o báwo lọ́hún báwo ni ọ̀hún so gbẹ̀sálà wà tàṣà báwọn ṣe Kòtò Ayé ṣe gbogbo ẹ̀ ṣe gbá aṣá Ìyàlú Agẹrẹ yẹn so mo rò pé ìgbà tí location Ìlú Agẹrẹ yẹn ìgbà tá a máa wá dé ṣe mọ̀ pé àwọn nǹkan kan máa ṣẹlẹ̀ nígbà tá a wá dé so mo rò pé àwọn issue kéékèèké kan wà láàrin bóyá àwa tá a wá ṣe mọ̀ pé nígbà tá a ti wà pẹ̀lú Lala yẹn tá a ti pè ní Ayétòrò Cankos so ó ti di pé àwọn èèyàn náà tí wọ́n ń join so wọ́n tí wọ́n ń join wọ́n á join ok Ayétòrò Cankos so ìgbà tá a wá dé láti location àwọn issue kan ṣẹlẹ̀ Lala wa ní àwọn issue tó ń ṣẹlẹ̀ yìí pé àwọn ò like ẹ̀ pé so it's better bóyá kó ní kálukú mọ ẹni tó bá jẹ́ ọ̀gá ẹ̀ àbí ibi tó ní kálukú bá belong sí so ẹni tó lead àwa láti gbà yẹn àwọn issue tó ṣẹlẹ̀ àwọn ò wá mọ́ wọn lè wá sí àwa dẹ̀ ṣì ń wá sọ́wọ́n dẹ̀ ní ó jẹ́ bí leader wa tó lead wa wá ibẹ̀ ni Lala ti wá wò pé ok group yìí gan kò jẹ́ Ayétòrò Cankos mọ́ so àwọn fẹ́ change orúkọ sí Dabson One Film Production so ìwọ tó bá mọ̀ pé ẹ ń lọ ẹ lè máa lọ but ìwọ tó bá mọ̀ pé o fẹ́ dúró so wàá ṣe register wàá wá gba
ID card Dapsin One. So bẹ́ẹ̀ ẹ ṣe mọ̀ nǹkan tó rà bí kọ́lọ̀ má dẹ̀ jẹ́ kéèyàn rí ó dàbí ìgbà tí èèyàn bá ti gbélé gíga tán wá ní kó máa lọ kó tẹ̀sí pọ́n ní kó máa lọ gbé rúmà ń palọ̀ tán wá nítọ̀ máa manage ajá ló ń lo ẹ̀gbẹ́ yẹn ìwọ náà o lè máa manage abẹ́ step yẹn ṣebí kó sáà ti sùn mọ́jú ni èmi nífẹ̀ẹ́ iṣẹ́ yìí o so reason yẹn tèmi ṣe dúró. Àsọdọ̀ Dapsin One. So but before then mi ìrántí bóyá before àbí after Lukman Raji torí wọ́n jọ wà pẹ̀lú Lala ni so gbogbo ìgbà tí mò ń sọ yìí gan wọ́n jọ wà torí wọ́n ti yà àwọn fíìmù kan bóyá wọ́n sá ti yà àwọn fíìmù wọ́n ti yà àwọn fíìmù kó tó di pàwá dé normally so lẹ́yìn ìgbà yẹn ayaṣẹ́ Lukman Raji kan bùdá Lukman wọ́n pe iṣẹ́ yẹn ní Lálá tó rókè ní Ìkòròdú láti yàbùdá Yomi náà ló direct ẹ̀ Yomi Ògúnmọ́lá ni wọ́n direct iṣẹ́ yẹn so gbogbo ìgbà yẹn dẹ̀ rí èmi mi ìdù ṣáńkó báyìí lọ́wọ́ máa ń wò pé kí ni kárátà ta tiẹ̀ fẹ́ fún eléyìí báyìí but ní rìhásà tá bá ṣe rìhásà normally nǹkan tó ṣẹlẹ̀ sí mi ní school yẹn ó máa ń ṣẹlẹ̀ gbogbo àwọn èèyàn máa ń rẹ́rìn gbá bọ́bọ́ yìí dẹ̀ fọ́ èmi ò kákẹ́ ní ti so mo rí pé nọ́mánọ́má ẹ̀rín pa yín ni. àwọn làlá ti kan ìgbà kan wọ́n tẹ̀ tún gbé mi kó lókèlè wọ́n tún sọ mí bàbá gbóǹkan irọ́ ni kò gbóǹkan débi kankan. kò gbóná tì ó tún padà sókèlè yẹn. so nígbà tí àwa lọ ya fíìmù Lálá tó rókè yẹn ní ibi tí wọ́n ti máa ń wọ fẹ́rí níjẹ̀dẹ̀ lọ sí island yẹn ibẹ̀ láti ṣe wọn tí ì ṣe kíní yẹn gbà yẹn hòtẹ́ẹ̀ kan wà létí omi yẹn bóyá White House Hotel náà máa ń pè ibẹ̀ la lọ́ọ̀jì sí so ọ̀rọ̀ tí mo ń sọ yìí fíìmù tí mo ń sọ yìí mo ṣe lè ka àwọn crew bíi mélòó tó jẹ́ pé wọ́n sì wà ń bẹ́ẹ̀ irú Fatai Fadairo Ibrahim Zebe àǹtí Tóyọ̀sí torí àwọn náà wá ṣe make up Tóyọ̀sí Adésànyà tó asápọ̀ torí nígbà yẹn ó ti di pé bígbà tán build pé ok àwọn máa ṣiṣẹ́ lẹ́yìn Yomi Ògúnmọ́lá nǹkan kan so ó bá di ìgbà tí wọ́n bá ní ká ṣiṣẹ́ àwa sá wà ní location ẹ mọ̀ tẹ́ àwọn ọmọ group bá ti wà wọ́n wò pé ta ló fẹ́ ṣiṣẹ́ ok ẹ lọ pé kíní wá kó wá nọ́mbà fẹ́ ya ọlọ́pàá nọ́mbà nìkan fún mi láṣọ. aṣọ ọlọ́pàá. ìyá o àyígbà tí wọ́n sọ àlùbọ́sà sínú àpò. aṣọ ọlọ́pàá. aṣọ ọlọ́pàá wá dàbí ìgbà tí mo wọ jàlámíà gbogbo èèyàn bá fi mí ti ẹ̀ pé ẹ máa gbà mí irú ọlọ́pàá wo ni gbogbo àwọn Yẹ́misí Elébò ló ń gbà náà wò pé irú ọlọ́pàá wò lélẹ́yìí. ilé ìgbà gbọ́dọ̀ mú rẹ̀ wá débi tó máa mú yàn. wọ́n bá ní kí wọ́n yọ pé wọ́n bá yọ mí kò lára àwọn ọlọ́pàá ibẹ̀ mo ti ronú pé opportunity tún lélẹ́yìí fún yàn báyìí kéèyàn ṣe ọlọ́pàá òun náà ti tún gba sọ lọ́rùn olúwẹ̀ yìí báyìí róòlù wo mo fẹ́ ṣe báyìí. ok so sín ibì kan wà bẹ́ẹ̀ bóyá bàbá olówó kọ́lọ́mù kẹ́ bàbá wa ìsìnà Ogun Majek àwọn ni wọ́n ṣe chief nu iṣẹ́ yẹn ọ̀rọ̀ fíìmù tí mo sọ yìí ra Yomi wà bẹ́ẹ̀ Yomi Fasilanso àwọn Yẹ́misí Elébò asàpọ̀nù fíìmù yẹn so Mr. Latin ni wọ́n wá ṣe náà gbé wá tán wá ṣe security nígbà yẹn ra Yomi wá wò pé so ó láwọn ṣe mọ̀ ìgbà tá ti ń tẹ̀lé wọ́n ti ń máa rí àwọn bóyá àwọn kan sí kọ̀ọ̀kan tá a bá ṣe so Bùrá Yomi dẹ̀ máa ń wò pé ẹ pé lágbájá wá kó wá wọ́n á wò pé bọ́n ṣe wò pé àbáwọn lára ṣe ok bóyá ká kúkú fi òkèlè ṣe gardener níbi sí yẹn wọ́n bá ní màá ṣe gardener so pé Mr. Latin máa ṣe gate man kémi ṣe gardener bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn nǹkan tá a ṣe tán bá ṣe ṣe tán Mr. Latin gan wò mí pé ọmọ òwúlé mo rántí ìjọ náà wọ́n rọ̀rọ̀ bọ̀ fún mi Pepsi pé ó try ó tiẹ̀ bẹ̀rù wọn tèmi náà so bá ṣá ṣe many things like that so àwọn iṣẹ́ sàpọ̀ lóríṣiríṣi pé opportunity téèyàn bá ti rí and gbogbo ìgbà yẹn èmi ò ká pé bóyá mo ń lọ fún competition mo believe pé normal thing. bẹ́yìn ṣe rí bọ́lọ̀ ṣe dá yín lẹ́ ṣe tí yín. lèmi ṣe so a ti ṣe lóríṣiríṣiríṣiríṣi but point tí mo ń lọ ni pé ibi tí mo ti kọ́kọ́ mọ̀ ni pé wọ́n máa ń gbé orúkọ èèyàn káàkiri òun ni fíìmù Mr. Kọ́lá
meanwhile produced by Òkìkí and Ọmọyana ni wọ́n produce fíìmù yẹn ń gbà yẹn wọ́n rántí Òṣòdì láti yà bùrá fún ṣáájú ló direct wọ́n tó dé Dixon náà yà Mr. Kola so nínú Mr. Kola yẹn ni wọ́n ti lo èmi àti ọ̀gá wa Dẹ̀jọ́ kọ́lọ́ fọ̀run kẹwọn bíi mẹkáníìkì pé èmi aṣáájọ ń kọ́ṣẹ́ lọ́dọ̀ ọ̀gá kan náà so from there aṣáàṣe kíní ẹ̀ tán ibẹ̀ láti ṣe wà mí létí tútù mi létí so social media ò tí kò ń ṣayé Instagram àbí kíní torí báyìí so ó dàbí pé àwọn èèyàn máa ń gbà so from there ni mo kàn ti rí pé wọ́n ti ń gbé káàkiri school àwọn ọmọ school tán máa ń ṣe oya já play máàsì wà mí létí bẹ́ẹ̀ mo ti kọ́kọ́ rò pé so as in mo ti ṣe àwọn bọ̀ tí pé nǹkan máa go viral pé àwọn èèyàn máa mo ti ń wò pé kí ni so yẹn náà wà bẹ́ẹ̀ kó tó wá di pé lóríṣiríṣi àti so. ṣé ní rò kan tẹ́ ẹ ṣe rí. rò kan tí mi ṣe rí. ẹ ti jọba rí nínú fíìmù. bóyá lójú oorun. jọba wọn fi yín ṣọba rí báyìí. èmi ò rántí mọ̀. ṣé tí wàá padà ṣe ọlọ́pàá yẹn gan-an. ṣé tinú fíìmù yẹn. tinú fíìmù. mo ti ṣe ọlọ́pàá lóríṣiríṣi bẹ́ẹ̀ wọ́n lè nọ́mà náà tó bá fẹ́ sọ ọlọ́pàá àwọn náà lè sọ pé àwọn fẹ́ Kazeem sọ ọlọ́pàá gidi. gidi lẹ́rì. àfi tí bá máa lọ́rán sọ mi lọ́tọ̀. àmọ́ ṣé stature tẹni kò dènà àwọn kankan bẹ́ẹ̀ ṣe sọ pé stature ò tẹ̀ jẹ́ kí ẹ ṣiṣẹ́ ọlọ́pàá stature ò tún ní jẹ́ kí ẹ ṣiṣẹ́ ọba stature máa jẹ́ kó dàbí pé. stature kan ni ò jẹ́ iṣẹ́ ọba tó bá Kazeem mi màá ti ṣe ọba mo lè má rántí. èmi ò rántí ẹ mọ́ èmi ò rántí. àmọ́ nínú gbogbo iṣẹ́ tẹ́ ti ṣe pátápátá torí tí n bá ní kàkà ní méní méjì báyìí ní gbogbo ìtàn tẹ́ ń sọ yóò ti lé lọ́gbọ̀n ọdún tí ó bá ti fẹ́ máa wọ 40 àbó ti fẹnu sọ 40 báyìí. bẹ́ẹ̀ni. ó ti fẹnu sọ 40 ní gbogbo iṣẹ́ tẹ́ ti ṣe láti wájú lọ sẹ́yìn èwo lẹ lè sọ wípé ó sì máa ń jẹ́ kínú yín dùn pé Ọlọ́run mo dúpẹ́ pé mo wà lórí iṣẹ́ yìí bóyá yálà ó bí nǹkan rẹpẹtẹ fún yín ni o tàbí ẹ̀yin gan mọ̀ pé Ọlọ́run ìwọ ló wà lórí iṣẹ́ yìí. ṣé tó jẹ́ iṣẹ́ ọwọ́ tèmi àbí tó jẹ́ iṣẹ́ ara yín tàbí ìtẹ̀báyànṣe náà. omi tó bá wà níwọ̀n lèèyàn bá yan rẹ̀ lásì èmi ò lè mi because ṣé mo pé ìgbà mi wà tí àìsàn bá ń ṣèyàn bóyá jẹ̀dí ni àbí mi ìsáàmọ̀ kọ́lọ́ máa jẹ́ ká àìsàn ṣe wá so táwọn kan bá ṣèyàn tẹ́lẹ̀ bá ní ẹgbà omi ẹ̀mú ẹgbà ilé ẹ̀mú ẹgbà ilé ẹ̀mú at the end of the day tó bá kí ọ lè má mọ eléyìí tó ṣiṣẹ́ gangan nù ẹ̀ so tí n bá ní mo lè sọ pàtó pé mi lè sọ because tó bá ń sọ kan lọ́wọ́ ibẹ̀ ló ti máa rí tán máa sọ mí. lóòótọ́. ibẹ̀ ló ti máa rí tán máa sọ mí because normally ìgbà mi wà ó lè jẹ́ pé bóyá àdúgbò ẹ̀ ni o ti kọ́kọ́ ń lórúkọ bọ̀ díẹ̀díẹ̀ kó tó tàn káyé general díẹ̀díẹ̀ àìmọye ẹlòmíì tó jẹ́ pé bóyá okay nísìn for instance nísìn tí n bá lọ sí location máa ń rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n ń ṣe content lórí kíní tí wọ́n dẹ̀ lórúkọ táwọn èèyàn mọ̀ wọ́n gan ẹlòmíì ní 200 million followers wàhálà ìmọ̀lẹ̀ máa mọ̀ ó lè jẹ́ tí máa jẹ́ ìdẹ́wẹ́ ni so ọmọ lágbájá ni bàbá ni so tí a mọ̀ pé lójú ẹlòmíì wọ́n máa rò pé èèyàn ń ṣe ìgbéraga ni so torí pé mi ò ń ṣe social media lọ jujuju tó máa ń ó lè jẹ́ pé tó bá jẹ́ ìdárúkọ ẹlòmíì ni máa ṣe owó péjì ẹ̀ bóyá mo dẹ̀ ti ń rí tẹ́lẹ̀ bọ́ ìgbà tá àjọ ní nǹkan kan pọ̀ èmi ò so mi ò wo bẹ̀ so mi lè sọ pé fíìmù báyìí because ó pọ̀. látọ̀dọ̀ yín ó ti di iṣẹ́ mélòó tẹ́ ti ṣe èwo lẹ rójú owó tẹ́ rèrè èwo ni aṣá ń dúpẹ́. ojú owó àtèrè Ọlọ́run nìkan lọ́ba tó ń pínyàn lérè but nǹkan méjì ni èmi lé. kódà. a kàn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn nǹkan ṣá ká sọ pé ní industry ó ti ń get better. Okay. bí gbogbo wa náà ṣe mọ ọ̀rọ̀ industry láti ilẹ̀ wá tẹ́lẹ̀ kó tó lè lóyún o ṣe fíìmù pé èrè kan báyìí ló máa jẹ ó lọ fà díẹ̀ ó lọ fà díẹ̀ but gẹ́gẹ́ bí mo ṣe sọ pé kọ́lọ́n fèrè iṣẹ́ wa ni pé nǹkan tí màá rò ni pé tó bá produce fíìmù méjì bóyá nígbà yẹn kò sẹ́ni tó gbàdúrà kó ń so kó ṣọ́ọ̀tù bẹ́ẹ̀ ni but tó bá ṣiṣẹ́
tó bá yẹ pé owó wà bẹ́ẹ̀ tó bá bí orúkọ fún ẹ èrè náà ni. torí orúkọ yẹn á ní tó máa tún dà fún ẹ. ó lè jẹ́ èrè torí pé olórúkọ làwọn èèyàn ṣe ń pè ẹ́ ṣiṣẹ́ bóyá iṣẹ́ tó ṣe ìwọ lè máa jèrè lórí ẹ̀ so owó tó ti padà gbà lọ ó ti ju èrè tó máa jẹ́ lórí iṣẹ́ yẹn gan lọ so èrè náà ni. so tí o bá ṣiṣẹ́ tí o bá ní kò ṣeré ń bẹ̀bẹ̀ tó bá bí orúkọ fún ẹ àbí tó bá bí nǹkan kan. torúkọ yẹn dẹ̀ tún ṣílẹ̀kùn. tó dẹ̀ tún ṣílẹ̀kùn ara èrè tọ́lá. torí mo lè imagine káwọn ọmọ yìí sọ pé my daddy is Okele don't you know my daddy is my daddy that is Okele now ilẹ̀kùn á ṣí. so ilẹ̀kùn á so but tá a bá ní ká máa ọlọ́run ló ń pèèyàn lérè o. iṣẹ́ mélòó lẹ ti ṣe tẹ́ ti produce fúnra yín. ẹ mọ̀ rántí báyìí tá a bá ní ká máa kà á ìkọ́mọ fọlọ́mọ my first production. tó ti fẹ́ tó gún. irọ́ ọlọ́run. 15. kò tó bẹ́ẹ̀ ṣé mo ti produce tó fíìmù 10 ṣá. but kí n sọ pé ojú ọgbẹ́ mo ti produce ìjọba ọ̀sẹ̀ kan ìjọba òmìnira kò sọ̀fẹ́ ọ̀lẹ́ ń gbádùn carnival káàsà sọ pé bóyá bíi 7 to 8 ṣá. ṣáwọn iṣẹ́ yìí ló gba wọ mákẹ́tà kọjá. gbogbo iṣẹ́ yẹn ló bi tí iṣẹ́ mi kan tí mo rò pé kò gba wájú mákẹ́tà kọjá òun ló ní carnival so gbogbo àwọn yòókù kò gba wájú kámẹ́dà àkóbá wa ìdí so mi ì lè rántí mọ́. tó àmọ́ ẹ jẹ́ kí n béèrè báyìí láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ṣó ní nǹkan kan tẹ́ ní láti fílẹ̀ tí iṣẹ́ tíátà gbà lọ́wọ́ yín pé kìíní ìbúdẹ̀ ṣe dùn mọ́ mi tó mo ní láti fílẹ̀ lórí pé a ti tẹ̀síwájú nínú iṣẹ́ tíátà. tó gbà lọ́wọ́ mi. bẹ́ẹ̀ni. mo fẹ́ lè ní nǹkan tó gbà lọ́wọ́ mi ni pé ó gba irú iṣẹ́ tí mo ní ó jẹ́ iṣẹ́ ọwọ́ mi. iṣẹ́ radionic ó gbà even though nígbà yẹn tí bá struggle mo ti lọ ṣiṣẹ́ ní factory rí mo ti lọ ṣiṣẹ́ sọ̀pákó rí tí n bá lọ bẹ̀ torí ìfẹ́ tí mo ní iṣẹ́ yẹn lè ṣiṣẹ́ oṣù bíi mélòó máa tún sá padà. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìwọ tó bá nífẹ̀ẹ́ ṣe tíátà ó yàtọ̀ sí ayé ìsìn tíátà ìtìgbà yẹn kò ń ṣe ìsìn even though ẹlòmíì ń pawọ́ online ìsìn tó lè má kúrò nílé ẹ̀ fún bíi oṣù kan tí wọ́n á kàn máa àbí kéèyàn kàn máa ya content ìgbà yẹn ìfẹ́ ni sábẹ́ ó gba nǹkan tó pọ̀ ó tíátà máa ń gba nǹkan tó pọ̀ lọ́wọ́ yàn but ó dẹ̀ máa ń kọ́yàn ní nǹkan tó pọ̀ so mo fẹ́ lè ní bóyá tí mo bá ṣiṣẹ́ tíátà bóyá mo lè máa wà ní position tí mo wà yìí. bọ̀ ẹ máa ṣiṣẹ́ radionic lọ tó bá yẹ pé ṣiṣẹ́ tíátà àbẹ́ ẹ̀ bá fi radionic náà lẹ̀. bóyá mo lè ti máa repair fóònù gan. ẹ ti ní sọ computer village. ìgbà radionic tó jẹ́ pé àwọn Grundig àti Philip la fi kọ́ sí àwọn onílẹ̀kùn tó máa ń sí gbàá wọ́n gba tó máa ń sí nísìn ayé ti dáyé plasma kó má di polo ó lọ fọ́ plasma ní plasma lójú. èèyàn fi style ẹ mọ̀ ó dàbí ẹni tó fi Suzuki tó fi kọ́sẹ́ ni àbí kéèyàn fi bí àwọn Toyota ayé 504 kó fi kọ́sẹ́ kán wá lọ gbé GLK fún. àwa wọgbó ni o. Mwẹ́ ọlọ́pàá máa bá wọn dá sí ọlọ́pàá máa bá wọn dá sí. ṣó nígbà kan rí tí ẹ ti lérò wípé ó dà pé ṣe tíátà yóò fẹ́ lọ mọ́ bóyá àwọn ìpèníjà ṣẹlẹ̀ bóyá àrígbọ́n mi sí omi ò tó tẹ́ fẹ́ wò pé bóyá kí n fi iṣẹ́ ilẹ̀ fún yín irú àwọn kan bẹ́ẹ̀ wo ló ṣẹlẹ̀ àti pé kí lẹ rò. ó ti ṣẹlẹ̀ dáadáa because ṣé mo pé time kan wà tó jẹ́ pé tí lálá ti wò pé òkè ìwọ yàtọ̀ sí pé bóyá àwọn àti gbogbo yín ẹ gbọ́dọ̀ máa ṣe kẹ́ni nǹkan tẹ́ máa dìmú ní as in be production so crew so àbẹ̀tẹ̀ fáwáyà generator rí ọtí bá wọn set rí bẹ́ẹ̀ nǹkan tí mo tún ṣe mo ti ṣe costumery. costume. Yeah. lẹ́yìn Brayomi Yomi Ogunla tán bá gbaṣẹ́ ń gbà yẹn at least mo sì lè rántí fíìmù bíi mélòó irú àwọn fíìmù olójú edé ni èmi mo ṣe costume ẹ̀ ìyàwó àkọ́fẹ́ tí má ṣe ìrántí ìyàwó àkọ́fẹ́ iṣẹ́ bàbá wa Kọ́lọ́ Lótù kan aago kún òru
àmọ́ pé ọlọ́wọ́ sí bí gbogbo àwọn fíìmù tí mo ń sọ èmi ni costumia so mo ti ṣe costume rí from there so bọ́ sí PM so kó tó di pé acting wá sáàdì nǹkan tó di mọ́líkì báyìí permanent but question wo lẹ wá béèrè nsìn. pé kí làwọn nǹkan tó ṣẹlẹ̀ tẹ́ fi lérò pé ẹ fẹ́ padà. torí pé time gbà yẹn kówó tó yọ nídìí ó dìgbà tó bá tó ń ṣiṣẹ́ kó tó máa fún ẹ ní kó tó máa negotiate and then èlò ní gbà yẹn gan àwọn tó sì jẹ́ ọ̀gá tán tiẹ̀ ti jẹ́ star gan èlò náà fún wọn téèyàn bá lọ tí bá tún wá gbàṣẹ gbogbo time ìgbà tí mo ń sọ yìí mo ti ń rìn títí táwọn ẹ máa òkèlè ló lọ yẹn bọ̀bọ̀ tó máa ń ṣe fíìmù mo sì ń ṣe Radionic so tó owó iṣẹ́ tí mò ń gbà nídìí iṣẹ́ Radionic yẹn náà ni mo fi ń rọ acting mo fi ń rọ lọ sí location so tí n bá ti gba iṣẹ́ oníṣẹ́ tí location mo wá ń pẹ́ street gbà torí ẹni tí mo gba TV ẹ̀ tèmi dẹ̀ ti fowó lọ sí location tẹ́ẹ̀dẹ̀ tí ṣiṣẹ́ tó bá jẹ́ pọ́nà bí báyìí ni màá wá lọ gba street karùn-ún ìsàlẹ̀ ń bẹ̀ yẹn wọ́n á ti wá mi dé ṣọ́ọ̀bù wọn níjọ́ kan ní woman kan sọ̀rọ̀ sí mi tó bá mọ̀ pé iṣẹ́ tẹ̀ ń ṣe òpé yín máa ẹ̀dẹ̀ fílẹ̀ mú wò pé wọ́n lọ sí torí iṣẹ́ tíátà yìí náà ni so ìgbà tó yá mo ní ó dàbí pé mi ì ṣiṣẹ́ yìí mọ́ kó sàn ṣe gbogbo èèyàn tó ṣe tíátà náà ni ò lá nílé ayé ṣe bá àwọn èèyàn ẹjọ́ lọ wá sẹ́mi ṣe darí iṣẹ́ tíátà ìwọ ni a kàn ń ṣe lọ location ìyẹn kàn kọjá làwọn kan ní àwọn òkèlè mo dẹ̀ ní escort lọ́dọ̀ àwọn èèyàn. àdẹ̀ ń gbádùn yín dẹ̀ ló ń tẹ̀lé. mo ti ní star mo dẹ̀ sì tún escort lọ́dọ̀ àwọn èèyàn. bó ṣe ní mi ì ṣe mọ́ nìyẹn bí lára ṣe ni ṣe ìjẹ́ pọ́n sàṣọ mọ́ o ò ṣe kí ni mọ́ èmi ò ṣe mọ́ sẹ́yìn ni máa tán rẹ̀ o ò lè filẹ̀ o máa ṣe ni a ní mi ì ṣe mọ́ àlọ́ máa ṣe sẹ̀ bí lára ṣe tún fọ́ọ̀sì mi wọ ọbẹ̀ nìyẹn so bẹ́ẹ̀ alihamudulilayi adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà kan ẹ̀gbọ́n wa kan dáadáa Ògbólúkẹ́ wọ́n ṣe àfihàn fọ́nrán yín lórí hospital bed kí ló ṣẹlẹ̀ nígbà yẹn ṣé lóòótọ́ ni torí àwọn èèyàn kan ní irọ́ ni jàre wọ́n ń ṣeré ni ṣé lóòótọ́ ni pé ẹ ní àìlera nígbà yẹn àbí movie set ni. náà kò ń ṣe movie set. kí ló ṣẹlẹ̀. ṣe rí nǹkan ẹyọ kan tí mo kàn mọ́ nílé ayé yìí ni pé ayé ti dáyé social media ayé tá a wà yìí nsìn ó kẹnu ó fẹ̀ ó wá èdè gan so bá a ṣe wà nù studio nsìn nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́sìpẹ́sì nsìn àmọ́ àfi tá a bá jáde so nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ nù bí àwọn tó wà nù títí náà wọn mọ̀ àfi tó jẹ́ pé ẹni tó bá wà níbi tó bá yà tó bá so mo notice nígbà yẹn ni pé ulcer patient ni mí mo ní ulcer so ẹ̀kọ́ kan ìgbà míì tí ulcer yẹn bá dì mí mú báyìí mi lè so kíní yẹn ló wá ṣe mí sá bí nǹkan tí mo kàn rí ni pé ó dàbí kínú yàn kún mi lè jẹun mi dẹ̀ rí gbẹ́yà mi lè jẹun mi dẹ̀ rí gbẹ́yà kí ni gbogbo eléyìí so àwa lọ sí hospital mi kì í lè sùn pé ó wá lábẹ́rẹ́ kan tó bá ti fún mi abẹ́rẹ́ ló máa jẹ́ ń sùn díẹ̀ tí n bá tún jí báyìí. inú ìrora yẹn tún ni. because inú tí ò lọlẹ̀ oúnjẹ ò dẹ̀ síbẹ̀ mi dẹ̀ but nǹkan ẹyọ kan mo kàn mọ̀ ni pé ẹni tọ́lọ́run bá ti pa and then má fi àsìkò yìí sọ fún bóyá káwọn ìjọba wa kí wọ́n bá wa ṣe àwọn ìwádìí kọ̀ọ̀kan lórí àwọn hospital even though tó fi mọ́ private hospital torí pé mo fẹ́ lè ní bóyá àwọn tí mi fi bẹ́ẹ̀ gbọ́ ìbò lọ títí bóyá àwọn tí ignorant pa ló pọ̀ jù bóyá àìmọ̀kan. so mo ti wá ní hospital yẹn bí wọ́n ti kárí test àmà lọ pẹ̀lú bí mo ṣe jẹ́ ìrora yẹn náà ni a ṣe máa lọ ṣe test débi pé àwọn dókítà yẹn wọ́n ti pè àwọn mi pé ẹ wá ó dàbí pé a máa sọ operation fún wọn ni o bẹ́ẹ̀ ìnira yẹn pọ̀ a máa sọ operation fún wọn ni o ìyàwó mi tí mo ti wò ó pé ọ̀gbẹ́ni o máa tọwọ́ bọ̀ jẹ́ kán sọ operation tó bá máa ṣe ó ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láàárọ̀ ó wá di bí ọwọ́ alẹ́ another doctor mi ló wà ń bẹ̀ doctor yẹn wá òun ṣe resume ni ó wá wò wá ní ẹ ṣe wá bí ni kí ló ṣe wọ́n ìyẹn wá wò pépà yẹn wá ní ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ màá kọ lẹ́tà fún yín sìn
ẹ máa lọ sí hospital báyìí hospital yẹn wà ní ọ̀nà Winners. ọ̀nà Ọ̀tà. Ipe ẹ máa lọ bẹ̀. Ipe tẹ́ bá ti débẹ̀ ẹ sá fún wọn ní lẹ́tà. So òru ọjọ́ yẹn ẹni lára àwọn èèyàn mi kan tó náà wá wò mí ní hospital mọ́tò ẹ̀ gan la gbé lọ lóru ọjọ́ yẹn bẹ́ẹ̀ kọ́lọ̀ bá mi fọ̀run kẹ́ni ẹni ti kú báyìí. ẹnìyẹn ló gbé mi lóru ọjọ́ yẹn tàfi dé hospital yẹn bá a ṣe ń dé hospital yẹn even though kan tó béèrè ipe ká tiẹ̀ register wọ́n kọ́ attend sí mi náà pé kí ló ṣẹlẹ̀ wọ́n dẹ̀ tẹ́ mi síbì kan wọ́n wò àìsàn òdebẹ̀ ló máa wò pé nọ́ọ̀sì kan jóbìnrin àti boxer àti wọ́n ṣàgbà gbogbo ẹ̀ wọ́n wá ṣe necessary thing tó yẹ kán ṣe but nǹkan ẹ̀yọ̀ kan tí mo notice ni pé ṣé ẹ mọ̀ pé gbogbo ọjọ́ tí mo lọ hospital yẹn tí mo gbádùn tí mo fi kó wọn fún mi lábẹ́rẹ́. Rárá tí wọ́n dẹ̀ sọ population bí kan. Wọ́n fún mi lábẹ́rẹ́. So nǹkan tí wọ́n fi sí mi mú yẹn wọ́n páàsì kíní yẹn láti mú mi síbí báyìí so bíi nylon ni wọ́n dẹ̀ páàsì nǹkan síbi tí mo ti ń tọ̀ so mò ń tọ̀ síbi kíní yẹn and gbogbo eléyìí tí wọ́n páàsì sí mi mú yẹn bóyá kẹlẹ̀ǹbẹ̀ ni àbí kíní yẹn ni wọ́n wá ń wò láràárọ̀ òun náà máa fi mọ nǹkan tó máa fi sínú drip tán fún mi so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn kò ń ṣe bóyá operation kò ń ṣe anything. káwọn kan dẹ̀ ti ní kán lọ là á. òun ni mo fi ní ẹjọ́ tó bá jẹ́ pé àṣàlábàápàdé irú dókítà yẹn. kán wá lọ là tí nǹkan míì ṣẹlẹ̀. so ẹ̀yin tẹ́ fẹ́ ṣe operation fún yàn ok ẹ rí pọ́ìntì pé kò ṣe bóyá ẹni yìí ní diabetes ni àbí kò so kí wàá fẹ́ ṣe operation fún so sẹ́ni tó dẹ̀ ń jẹ́ ìrora sẹ́yìn ò ní sọ pé kán ṣe. lóòótọ́ ni o ó máa ní kí n ṣe gbádùn. so àníwọ̀n fún mi ní ìgbà abẹ́rẹ́ ẹyọ kan ipọ́n kí abẹ́rẹ́ bọ̀ mí dì báyìí náà. lẹ́yìn drip tán fún yẹn. lẹ́yìn drip and then nǹkan tí wọ́n pass mo kàn rí pé nǹkan tí wọ́n pass yẹn wọ́n wá ń wò so but bẹ́ẹ̀ mi ṣe rò èmi wò pé ṣé òun ti infection ṣá. okay. because mi so. tẹ́ bá sọ pé kò ń ṣe infection ṣé ìmáà ń kojúlé sójúlé ni àbí ibo ni infection. no ojúlé sójúlé kò ń ṣe ojúlé sójúlé nìkan ló ń fa infection. lóòótọ́ ni mo kọ́ ni. iṣẹ́ wa tá à ń lọ sí so many hotel so infection lè wá from exposure. so but wọ́n sọ fún èmi kan sá mọ̀ pé nǹkan tó pàṣẹ sí mi mú yẹn ẹ mọ̀ pé bọ́n ṣe pàṣẹ yẹn lójú ẹlòmíì ó jọ staging. ok torí fọ́tò yẹn ló jáde pé aṣọ ti lè tó báyìí. kò ń ṣe staging kò ń ṣe so mo kàn rí pé àwọn nǹkan kan láti mú mi nǹkan tó pàṣẹ yẹn láti bí ìgbà tí wọ́n format bí pé ṣe mọ̀ bí ìgbà tán fọ̀mátì bọ́dí èèyàn. èyí tí ò dá ń bẹ̀ bọ́ta. nǹkan ẹ̀yọ̀ kan tèmi rí sí nìyẹn because kò sí machine tí ò sí bẹ̀ yẹn so kí tó padà kúrò ń bẹ̀ mo ṣe gbogbo test tó yẹ kí n result ẹ̀ ṣe wà ní so nothing happen. adúpẹ́ fọlọ́ so thank God alhamdulilayi torí ngbà míì náà bẹ́ẹ̀ ṣe sọ negligence ignorance àní ẹ lọ́la àwọn doctor ti nurse wá dẹ̀rẹ̀ doctor patient tó wà wọ́n two ti park pé kí ló park yẹ. láti ìjọ́ yẹn mo rò pé how come mo wá rò pé okay at the end of the day ká ní irú nǹkan báyìí ò lọ ṣẹlẹ̀ àbí kéèyàn lọ sí hospital yìí tá bá sọ operation fún mi gan kí ni wọ́n fẹ́ láì ṣe fún ẹran ṣé wọ́n fẹ́ lọ tó fún yẹn fọ̀ wọ́n fẹ́ kó padà síbẹ̀ ní àgbà o but mi lè ronú lọ́bẹ̀ torí pé ìrora wà nínú. so bẹ̀ẹ̀ tá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kò ń ṣe so bẹ̀ẹ̀ kí ni mo kàn bí ìgbà tí wọ́n kàn pa bẹ̀ẹ̀ kìkan wà ń bẹ̀ so bọ́n ṣe pàṣẹ ó dé bí ọ̀fun báyìí torí mò ń fìlẹ̀ ní bí báyìí so bí ìgbà tí àwọn ìdọ̀tí ó kàn jáde sínú ibẹ̀ so mo dẹ̀ ń tọ̀ sínú ibẹ̀ wọ́n á wò tọ̀ yẹn wọ́n á wo kinní yẹn so òun náà fi ń monitor yín náà fi ń monitor mi náà fi ń fix injection tó yẹ kán fún mi náà fi ń fi sínú drip yẹn tí ó tán. àlàáfíà dẹ́ẹ̀dẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe jọ ọmọ Kwara báyìí màámi náà ọmọ Kwara ni wọ́n mo mọ̀ pé ẹ máa mọ àwọn ìtàn ìlú yín kọ̀ọ̀kan oúnjẹ tí wọ́n ń jẹ ń Kwara àti àwọn ilẹ̀ káàárọ̀ òjíire. oúnjẹ. wọn kì í jẹun Kwara ni. wọ́n jẹun inú àwẹ̀ wọ́n á sàṣìnú wọ́n á dẹ̀ ń jẹ sàárì tó tiẹ̀ jẹ́ inú àwẹ̀ gan-an. ó dẹ ẹ dárúkọ ọbẹ̀ 5 fún mi tí wọ́n ń jẹ ní ìlú Kwara. Ọ̀rúnlá
Ọ̀rọ̀lá. Lúrú. Ìsápá. Ewédú. Àtẹ̀fọ́. Lọ́nà. Àmọ́ ìbéèrè yẹn kọ́ ni mo fẹ́ béèrè lọ́wọ́ yín. Mo fẹ́ béèrè pé gẹ́gẹ́ bí ìlú mọ̀ọ́ká òṣèré tí ẹ̀dẹ̀ ti lọ káàkiri nípa iṣẹ́ yìí, ṣé lè dárúkọ ọba 10 fún wa pẹ̀lú àkọlé adé wọn? Ọba 10 pẹ̀lú àìṣẹ̀mọ̀ pé ẹ̀yin ò jọba rí. Ẹ wá fún wa ní ọba 10 pẹ̀lú àkọlé adé wọn. Èmi ò sáfọ́bàjẹ́. Báwo lèmi ṣe fẹ́ máa kọ́lé adé wọn? Ní ọba 10 yẹ kẹ́ fi gbà 10 sí náà ni. Ibi tẹ́ lọ yẹn ó lọ fà ó. Èmi ò mọ orúkọ adé, èmi ò mọ. Ẹ gbìyànjú ẹ̀. Ṣé tẹ́ bá fẹ́ ṣe assignment fọmọ tán bá ní kẹ́kọ̀ọ́ níta ẹ máa sọ fọmọ rí? Èmi ṣe lecturer. Ẹ máa ní kó gbé assignment padà lọ sọ́dọ̀ teacher ẹ̀. Èmi ò ṣé lecturer náà lè sọ pé òun fẹ́ wá tí ó náà máa kọ́ ni. Ó dá jẹ́ kí n ràn yín lọ́wọ́. Ó dá. Aláàfin wà ní ìlú Ọ̀yọ́. Bẹ́ẹ̀ni. Ó dá okùn 9. Ok, Aláàfin wà nílùú Ọ̀yọ́. Bẹ́ẹ̀ni. Bàbá wa Ọ̀jájá. Bẹ́ẹ̀ni. Ọ̀ọ̀ni of Ifẹ̀. Ọ̀ọ̀ni of Ifẹ̀ ó di 2. Ó rà pé wọ́n ní ọba Àkárìgbò sí Rẹ́mọ náà wà ní. Ó di 3. Olúwo of Ìwó ńkọ́? Ó di 4. 4/10 ṣe máàkì tó dáa o. Ṣé aṣá lè pe àwọn ọba àbí ọba náà la máa pè wọ́n Olúbàdàn of Ìbàdàn. Ó di 5. Ọba ilẹ̀ Káàárọ̀ Oòjíire náà là ń sọ. Ọba ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Ẹjọ́ kí ni orúkọ ọba Ògbómọ̀ṣọ́ náà? 5/10 lẹ́wà o. Kí lórúkọ ọba Ògbómọ̀ṣọ́ náà? Ṣé Ṣọ̀ún Ògúnlọlá? Ṣé sáwọn ni Ṣọ̀ún Ògúnlọlá? Ṣọ̀ún ló wà l'Ógbómọ̀ṣọ́. Ṣé Ṣọ̀ún náà ń jẹ? Ṣọ̀ún ni wọ́n ń jẹ. Ẹ jẹ́ kó yé mi, ṣé mọ̀ pé Ṣọ̀ún ni wọ́n ń jẹ. Ṣé ọba tí ọba bá wàjà tán bá dàgbà tán bá wàjà, ṣé tọ́ba mi bá tún jẹ Ṣọ̀ún náà máa pè? Ṣọ̀ún ni àkọlé adé tí wọ́n ń lò. Ok, ṣé yẹn lẹ mí ni? Ìyẹn ni mo mí. Mo rò pé adé tí mo wò pé adé láyé ńgbà tí èsè adé Gosport sábà sọ pé wọ́n lọ bá dé lọ́dọ̀ ya Gosport. Ṣọ̀ún sọ̀wọ́n náà pè ní Ṣọ̀ún Ògúnlọlá. Ṣọ̀ún ti Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ ni. Ṣọ̀ún ní ti Ògbómọ̀ṣọ́. Okùn 4. Okùn 4. Ọba Ìjẹ̀bú Àwùjalẹ̀ ó di 7. Aláké ńkọ́? Aláké ní tìlú Ẹ̀gbá bẹ́ẹ̀ ni. Tìlú Ẹ̀gbá ó di 8. Ó di 8. Apọ̀ ńlẹ̀ Yorùbá o. 8/10 lẹ́wà yìí. Apọ̀ o. Ọba wà l'Óṣogbo, ọba wà l'Ákúrẹ́. Kí lórúkọ? Àtaọ̀jà. Ó di 9. Ó di 9. Bóyá kẹyà l'Ákúrẹ́ àbí kẹyà l'Óndó. Àwọn Oǹdó yẹn mo fẹ́ rántí orúkọ ọba Iléṣà kí ni wọ́n máa ń pè ọba Iléṣà náà. Tí Yorùbá bá fẹ́ ní kẹ́ ẹ wá. Òbòkun ọwá ẹ lè mú tẹ́nìsì wa o, ó wá lè jẹ́ ilé Ìgbò àbí kó jẹ́ ilé Haúsá. Ṣé Yorùbá tẹ́ struggle nínú tẹ́nì? Ọlọ́fà Ọ̀fà náà wà o. Ìrẹ̀wọ̀ kì í. Ọ̀fà. Ó dà pé ṣẹ̀ṣẹ̀ ń gbéra bọ̀ ni. Ẹja sún sí 15 àti ṣe 11. Tá a bá padà wọ 15 ìgbà yẹn láṣẹ máa ní pé ká máa lọ sọ́dọ̀ àwọn Ṣéhù nílọrin o, ẹja dúró síbẹ̀ yẹn o. Kò dáa ká máa fọwọ́ sí júwe ilé bàbá wa. Àwa tá a bá jẹ́ ọmọ ilẹ̀ Káàárọ̀ Oòjíire, ẹ jẹ́ kó hàn nínú ìwà wa. Ó ní àwọn nǹkan tí wọ́n fi tọ́ wa dàgbà, nínú ẹ̀ ìbọ̀wọ̀ fágbà wa, nínú ẹ̀ ọ̀rọ̀ sísọ wa, nínú ẹ̀ ìtẹríba wa, àtàwọn nǹkan míì. Kódà láti orúkọ tá à ń jẹ́, mo máa sọ fún tẹ́yẹ̀ bá gbólúwadámilọ́lá, ṣá máa sọ pé orúkọ Ìgbò ni. Ẹni tó Ìgbò gan tó bá gbọ́, a mọ̀ pé this one na Yanmiri people, na Yorùbá people. Bó ṣe dà ní, àmọ́ ká máa sọ àwọn ọmọ wa láwọn orúkọ Gẹ̀ẹ́sì tẹ́ pé àṣẹ̀ṣẹ̀ wa máa béèrè pé kí ni surname ẹ láti lè wá mọ ẹ̀yà tó yà sí. Èmi ò lérò wípé ó dáa tó, àbí kí lẹ rí sí. Àwọn èèyàn believe pé ọ̀làjú náà ni nígbà tí àwọn èèyàn tẹ̀ ti ń sọ̀rọ̀ bóyá mi mọ fúbọ́là kan tán ló bímọ ńgbà kan bóyá Rooney wọ́n ló sọ ọmọ ẹ̀ ní Kai mú ni àwọn Kai mọ̀ ń mú àwọn bóyá àwọn náà mú àwọn tí wọ́n bá ń pàṣẹ. Tọ́yọ̀ tó bá ń pàtẹ sí títì tí wọ́n obstruct. Èèyàn sì máa sọ ọmọ ní Kai, so ó ní nǹkan tí ó rídìí sí lọ́dọ̀ wọn, so kò sí nǹkan tí but mi mọ àwọn Ìgbò máa ń jẹ́ Jesus, mi wá mọ̀ bóyá àwọn èèyàn wa náà ti sọ ọmọ Jesus rí ń bíbá. Ṣọ́ ti sọ ọmọ Jésù rí ṣá Jesus yẹn 411 wa ni ṣe àpótí nǹkan bá jayín láyà wá pé Jesus ẹ̀wá imagine kan sọ ọmọ Jesus rí.
ẹgbẹ́ àwọn tó bá wù ẹlòmíì náà mo ti láwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tán sọ pé orúkọ òyìnbó ni àwọn fẹ́ sọmọ àwọn. ṣe sọ ọmọ yín lórúkọ òyìnbó. ṣé mi orúkọ òyìnbó. súná wo ni mo bá òyìnbó parí tí mo fẹ́ mọ iye tí wọ́n ń sọ orúkọ ọmọ wọn. bí àwọn Jaden Jerome. irọ́ ẹ lè gbá torí nǹkan tí wọ́n fi kọ́ àwa gan ẹ mọ̀ pé orúkọ Yorùbá máa dùn àgàgà ibi yàtọ̀ tí wọ́n bá sọ ẹ lórúkọ ẹ̀ka tó tún jẹ́ orúkọ Yorùbá tó dùn jù ó ní tàbá bímọ tí ó bá di pé àwọn ìyá àbá àwọn ẹbí tán bá ń fi oríkì ránṣẹ́ bá mi pè ọmọ yẹn ní Àjọkẹ́ bá mi pè ọmọ yẹn ní Àṣàbí bá mi pè Olúwa Babátúndé Olúwa irú èmi nìsín Babátúndé lórúkọ mi. ta ló lọ tẹ̀yìn fi padà. ṣé èmi tí mo wà nù kókó báwo lèmi ṣe fẹ́ mẹni tó lọ wọ́n bí èmi ni bóyá ó wá possible kó jẹ́ pé bàbá kan ló lọ àbí kó jẹ́ bàbá wa so èèyàn sálọ náà sáà fi àti mọ̀ pé tán bá sọ ọmọ ní Babátúndé wọ́n á ní bóyá bàbá ló padà wá wọ́n á ní tán bá sọ ọmọ ní Ìyábọ̀ wọ́n á ní kinní kan ló padà. tí Babátúndé àti Yétúndé bá wá fẹ́ra wọn kọ́. Babátúndé àti Yétúndé. wọ́n rí lédè sí ni bàbá àti Yétúndé so kí wọ́n jọ dé sí ibi tí wọ́n bá fẹ́ dé sí àwọn méjèèjì náà jọ mọ ibi tí wọ́n jọ dé sí. ó dà á lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ jẹ́ kí n bèrè lọ́wọ́ yín kí ni ìròyìn tẹ́ ti gbọ́ nípa ara yín tó ṣẹ̀yìn gan kàyéfì pé lémi náà this is not true. ìròyìn tí mo ti gbọ́ nípa ara yín. ok mo rántí ìkan ọjọ́ kan ni ṣe mọ̀ pé àwọn kan wà lórí social media tó máa ń sọ pé kinní kan what iye báyìí ó kọ́lé kinní kan billions ó kọ́lé wọ́n ti ẹ̀ mọ̀ bóyá mo ti kọ́ single room tán ní Òkèlè kọ́lé múra ẹ mọ̀ gbà mí ṣé mo kọ́ ní advance ni àbí báwo àbí kò yé mi o so ìyẹn náà wà lára àròyìn tí mo ti gbọ́ rí sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà lórí social media tó máa ń ṣẹlẹ̀ tí àwọn èèyàn á kàn sọ mo ní recently mo kàn wà ní surroundings àdúgbò mi mo bá jáde mo ní jáde bí kéèyàn máa wo géètì ẹnu géètì wa lọ́kàn mo dẹ̀ rìn mo kàn rí ọlọ́kadà kan kàn kọjá ẹlẹ́gbẹ̀ẹ́ mi ó kàn ní Òkèlè mo ní báwo ni àyè pé báwo ni iṣẹ́ wà so ṣe mọ̀ pé èmi ò tètè fura so wọ́n ti rìn síwájú meanwhile wọ́n ti rí mi bí mo ṣe ń kọjá lọ so wọ́n wá mọ̀mọ́ so lẹ́yìn ìgbà tí wọ́n kàn déwájú díẹ̀ wọ́n kàn tán ni so ìgbà tán máa tán tó máa pé Òkèlè ojú tí máa gbé sókè mo rí pé ẹni tó jókòó sórí ọ̀kadà lẹ́yìn ẹ̀ ó ń record so wọ́n dẹ̀ ti lọ so kò sí bó ṣe fẹ́ mara pamọ́ tó o lè mara pamọ́ tó ẹni tó ń sọ ẹ but nǹkan tẹ́ kàn máa ń fì ní pé torí wọ́n ṣe ní wọ́n máa ń post wọ́n máa ń kíní kan tẹ́ bá jẹ́ pé bóyá post pé ẹ rí mi níbi tí mo ti ń jalè àbí so oníkálukú ló ní láìpẹ́ ẹ̀ láti olóbìnrin so and o lè sọ gbogbo èèyàn tán ó kàn máa jókòó nbìkan mélòó ló fẹ́ sọ tó bá dé pati gan wàá àti jẹun wàá ṣẹ̀ máa wò ó pé èmi ń jẹun o bó bá fẹ́ bú mi bóyá wò wá jẹun pati tó wá ara ní kíní kan celebrity ẹ wò bó ṣe ń jẹun pati ẹ mọ̀ gbà mí torí Ọlọ́run so ẹbí máa ń pa mi máa fọ́ọ̀mù èmi tí mo tún ní ọ̀sà tẹ́lẹ̀ máa lọ dinú mú lójú ọ̀nà máa jẹun. I go dey form for who no send me abi. tọ́lọ̀ bá tún wá lọ sí tán bá lọ gbé bọ̀kọ̀tọ̀ ìyẹn ò bá lè gún ní ilé yóò tẹ̀ mọ̀ pé celebrity ló máa wò bó ṣe ń jẹun pati wèrè celebrity ní kó parẹ̀. àmọ́ tó bá yẹ pé ẹ lè yí ọwọ́ aago sẹ́yìn lẹ́nu iṣẹ́ tẹ́ ẹ̀ ṣe kí làwọn nǹkan tí ẹ bá tún ṣe dáadáa jù báyìí lọ kí làwọn ìgbésẹ̀ tẹ́ ẹ bá gbé pé ó dáa o Ọlọ́run fún mi láǹfààní báyìí mo lè rewind ẹ̀ padà sẹ́yìn ìgbésẹ̀ wo lẹ bá gbé tó yàtọ̀ sí bóyá yìí tẹ́ ẹ gbé rárá tẹ́ fi dé kòríta tẹ́ dé yìí. ọwọ́ aago ṣe yí sẹ́yìn náà and my own belief in this life ni pé man believe pé no matter no matter anything ṣá bá ti wáyé parí láàrin bá ti wáyé parí láàrin kò ń ṣe pé bóyá nídìí iṣẹ́ yìí nìkan gan mo fẹ́ lè ní láti bẹ̀rẹ̀ tí a mọ̀ pé mo kọ́kọ́ sọ pé nǹkan ẹyọ kan tí máa sábà notice ni pé even though téèyàn bá níyàwó
tí wà tìyàwó ẹ̀ jọ ń gbé no matter tọ́mọ ti wà láàrin no matter anything tí ò bá ṣẹlẹ̀ tó jẹ́ pé tí jọ ń gbé bí ọkọ àtìyàwó ó dà kẹ́nìkan jẹ́ ewúrẹ́ kẹ́nìkan jágúntàn ó rò pé mo gọ̀ ni kò ń ṣe torí nǹkan yẹn torí future ọmọ yẹn ni torí tán bá di party ó máa affect ọmọ yẹn lóòótọ́ wàláì ó máa affect o àfi ọmọ tọ́lọ̀ ń bá ní bí mo ṣe kọrin ẹ̀ lélẹ́yìí wọ́n ti tọ́ débì kan tó ti mọ̀ tó yàtọ̀ sósì tán fi depart but tí ò bá ń ṣe yẹn future ọmọ yẹn ni wọ́n fi ń play bet wọ́n gbé gógó wọ́n fi ń wá ọ̀dù future ọmọ yẹn náà fi ń torí ṣé mọ̀ pé ìgbà yẹn ok ká ní bàbá àti màmá ò sí ó lè jẹ́ irú èmi ìsìn ọ̀dọ̀ ẹ̀gbọ́n dádì mi ni mo gbé ọ̀dọ̀ àbúrò mọ́ mi wà kan náà tó jóbìnrin tó tẹ̀lé wọn so irú àwọn dádì wa ń sìn irú ọ̀dọ̀ wa bìlífù tiwọn nígbà yẹn ni pé ok kọ́mọ lọ lè kéwú so ká lóko kọ́mọ lọ lè kéwú ká so tó bá yẹ pé èmi náà ṣe bẹ́ẹ̀ kí n mú fún wa ṣe kọ́ ó lè jẹ́ bóyá iṣẹ́ àfáà àbí kí because ní ṣé ẹ mọ̀ pé tóbi bá bímọ ó máa ń ní pláàni so káàtẹ̀ sọ pé irú àbàtà tún wá láti àwọn ìdílé because mo fẹ́ lè ní nínú 99% family mi àgàgà wọn tọ́jọ́ ọkùnrin àfáà ló pọ̀ jù àfáà ló pọ̀ jù. sọ yín kò bá ti yà sí ìlànà àfáà. àfáà ló pọ̀ jù so ìgbà tí ọ̀rọ̀ rédíónì kò sí rédíónì kẹ́ mọ̀ pọ́dọ̀ màmá ni mo gbé nígbà tí màmá ti wà lẹ́kọ̀ọ́ tí mo padà wá lọ kó tó di pé mo so wọ́n sì máa wò pé báwo lórí wọn dìde àfáà ṣe máa bá wọn lọ ṣe kinní lórí so ni mo ṣe ní ṣe mọ̀ pé bí background yẹn ṣe wá láti ilẹ̀ ni tó bá yẹ pé mo fẹ́ lè ní bóyá iléèwé ẹ̀wọ̀n wọ́n fẹ́ lè máa ka ìwé kíkà kún kó lọ lé kéwú fẹ́ pè wọ́n ju kó lọ lé iléèwé so kó lọ lé kéwú fẹ́ lè pè wọ́n. tó bá yẹ pé lè yí ọwọ́ aago sẹ́yìn ẹ̀ bá ti kàṣọ ìwé. so yà. ìyẹn dẹ̀ dálé lórí pé ìjà tó ṣẹlẹ̀ láàrin bàbá àti ìyá tí oníkálukú ti pínyà. so báwo ni ṣe mọ̀ pé tí òbí bá bímọ láti kékeré wọ́n ní tí ilé bá ga tí ò bá wo ìpìlẹ̀ ilé yẹn ní ká wò ẹ má jẹ́ tí bá rá àwọn èèyàn tó bá ń bú ẹlòmíì ní position tó bá dé pé bóyá máa òbí lè ṣe rí eléyìí ò tiẹ̀ kàwé eléyìí so òun kọ́ ẹ bèrè position so tó bá jẹ́ pé àwọn òbí ẹ̀ wá jáde pé a rán lọ sí school rán òun lórí ẹ̀ ò dúró ní ò dúró ẹ mọ̀ àwọn èèyàn lè jáde kí wọ́n bí background ẹlẹ́yin bá ṣe rí àǹdẹ àwọn òbí tán bí ẹ so bóyá ìgbà tí wọ́n nǹkan tí wọ́n gbọ́dọ̀ mọ̀ ni wọ́n ok ní ìsìn báyìí wọ́n ti bí ó dà á ní àwọn tí wọ́n jẹ́ bí èjì olúwẹ̀ ìfúndà àwọn tó jẹ́ pé ní inú ẹbí tọ́lọ̀ tí nìkan jáde wá wọ́n ti mọ̀ nǹkan tó ń pè ní bẹ́ẹ̀dì ṣérú àwọn tajà wọ́n ọjọ́ ìbí kí ni ń jẹ́ ọjọ́ ìbí Ìgbò so kó wá lọ bá rẹ ní irú iṣẹ́ tó jẹ́ pé ó wide and so o lè expect pé kí n ṣe nǹkan tí àwọn pé nǹkan because nǹkan tí mi ò téyàn mọ̀ láti lẹ̀ so ìgbà tí mo tó join ni movie industry tá lọ location ni mo fẹ́ lè ní bóyá mo ṣe ń wo pé okay ni mo fi ó dàbí ìgbà tó jẹ́ pé mo ṣe wá túnra mi kọ́ pé okay nǹkan tí mo ń lẹ̀ látàrí ilé ni mo fi wá live life mi. àmọ́ ìṣẹ̀lẹ̀ padà sílé ìwé ibẹ̀ ṣe wà yìí. but nǹkan bùkátà tó wà nílẹ̀ o but téèyàn bá l'opportunity no. bóyá tá bá rí nínú àwọn olólùfẹ́ yín tó jẹ́ professor ní school lecturer tán wò pé òkèlè ó dá máa bọ̀ wá gba form ṣe máa lọ. but tí wọ́n bá fún mi ní form wọ́n gbọ́dọ̀ wá nǹkan tí àwọn ìyàwó àtọmọ máa jẹ ṣé ẹ mọ̀ kó ti di pé kọ́mọ mi wọ kó di láàárọ̀ bó mọ́mí ẹ̀ bá ṣe ń wẹ̀ tán wẹ̀ wọ́n tán wọ́n lọ sí school tán pọ̀ báyìí ló di pé bàbá náà ó ti ta mọ́ aṣọ ilé tí màá fi ní location ó ti di pé
kí kájọgba teacher lesson àbí home teacher kan jọ máa ọmọ á máa kọ́ bàbá náà máa kọ́. But at least bàbá lè sọ fún ọmọ pé yeah, write it like this kọ́mọ náà ni my daddy you don't know it is a lie. Àwọn ọmọ tiẹ̀ máa sọ náà torí àwọn ọmọ sí ọpọlọ wọn ṣàpòjù ti wà lọ bùkátà lèmi ń fọpọlọ rò àti ibi tí mo fẹ́ lọ. Ibo lẹ fẹ́ lọ? Bóyá mo ní location àbí mo ní outing kan àbí. Ẹ̀tún mo mọ̀ pé ń ṣiṣẹ́ MC náà dáadáa. Pẹ̀lú ògọ́lọ̀. Pẹ̀lú ògọ́lọ̀. So kọ́lọ̀ ń ṣàánú wa ṣá. But nǹkan ẹyọ kan tí mo kàn mọ̀ ni pé challenges pọ̀ nídìí iṣẹ́ wa. And àwọn èèyàn wọn máa ń wò pé láyé èèyàn ò kí ń rìn kó má kù síbi kan. O kò possible kó ní 100% pé ló fi dá. Lóòótọ́. A lè blame Ọlọ́run. So nǹkan tó fi lè jẹ́ pé tí mo fi lè sọ pé 100% ò lè dá ni pé torí pé Ọlọ́run náà ò dá wa ní 100%. Wá ìtọ́lọ́ ṣe dáwọn kan lára tó dáwọn kankan ga ju ẹnìkan lọ. So kò lè complete. Èmi tẹ̀ máa sọ fáwọn èèyàn pé Ọlọ́run gangan ni movie director. Torí bó ṣe dá wa ní kárátà ọ̀tọ̀ọ̀tọ̀ náà ló dá wa sínú ayé. Wá ṣe àpèjúwe ara wa síra wa. So but kókó ká má sọ̀rọ̀ jù tí bá ní àǹfààní láti padà máa fẹ́ inú mi á dùn láti ní ìmọ̀ ẹ̀kọ́ ìmọ̀ ìwé láti wà. Imagine ká kọ́ máa pè é ní Professor Babatunde Usman. náà kò di dandan kí n di professor tí gbogbo èèyàn tó wà láyé ni professor díẹ̀ ti tó nínú nǹkan oníkan tí ọba at least tó bá sì wà expose díẹ̀. Téèyàn kàwé mẹ́wàá tán tó lọ university. So ẹlòmíì ò kájú ìwé mẹ́wàá lọ náà. So látara ìwé mẹ́wàá even though ẹlòmíì ìyá olódo ní school kò mọ̀ lẹ́yìn pé wọ́n kàn jọ ń sọ broken àbí wọ́n jọ ń sọ English síra wọn ní inú class àbí nínú school tó bá ti sọ English kò ń ṣe gbogbo èèyàn tó sọ English ló mọ̀wé tẹ́ bá béèrè 3 times 3 lọ́wọ́ ẹlòmíì kò mọ̀. 3 times 3. 6 ni. Ẹ̀yin wọn lórí ètò yìí mọ̀mọ́ àlejò tá a gbà lẹ́ni Babatunde Usman Okele mo dẹ̀ nífẹ̀ẹ́ sí nǹkan kan tí wọ́n sọ ìkànnà àwọn àlejò wa dẹ̀ ti sọ́rí pé ibi tí bàbá àti ìyá bá wà tẹ́ bá ti ń wò pé torí pa fẹ́ jà fẹ́ túká wọ́n ní láì fún àwọn ọmọ yín lẹ́ fi gbé spọ́tì o láì fún wọn lajá ń sáré owó ń jóná kọ́lọ́n jẹ́ kí àyà dáadáa kọ́lọ́n pín ire kọ̀ wá lákòótán ti bá ní kí n béèrè lọ́wọ́ ṣọ́ máa ń toast yín. láì ṣe toast bread. Láwọn tó máa ń tán like yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ fine boy actor owó dẹ̀ wà. Sá máa ń prank yàn lórí program yìí ni. Ṣé mò ń prank yẹn ni? Ìgbà tẹ́ ní ẹ̀yin fine boy ni mo ṣe ojú ló mọ tó yónú gbogbo àjọ ríra wa ni. But bàjẹ́ lọ́mọkùnrin náà. Ẹni? Bàjẹ́ lọ́mọkùnrin. Mi ìbàjẹ́ ọkùnrin ni mí. Ọkùnrin mo kàn èèyàn ṣé mo pé èèyàn tún yàtọ̀ sí èèyàn. Ẹ̀yin lẹ ń là báyìí o. Ọkùnrin ni mí. Náà tó bá pọkùnrin ṣe ní náwó ni. Máa náwó. Tẹ bá gbọ́ kókókókó àwọn ọkùnrin lè yí dà ṣe ní jáde. Kọ́dà Bobrisky náà máa jáde. Ó ní mo ṣe béèrè pé kò dẹ̀ sí bọ́kùnrin ṣe wà aró ní tiẹ̀. Ṣe understand so èmi àwọn olólùfẹ́ yín feel pé ó yẹ kó máa toast now as láwọn tó fẹ́ lọ lunch fún yín tó fẹ́ gbé yín jáde Okele let me take you shopping. Àwọn tó máa ń ṣe fine boy inú fíìmù náà máa ń take shopping. On take ẹ̀yin shopping. But for the fact pé wọ́n take a picture. Picture lọ máa ń take. Pé ẹ wo bàbá wèrè do you know this man? So he's very funny man. Bẹ́ẹ̀ tó bá jẹ́ pé àwọn fine boy kí ni mo lè fún yín náà o. So yóò fún yín ní nǹkan kan rí mi ìfẹ́ believe. Fún mi ní kíni. Wọn ò fún yín ní nǹkan rí bóyá kóbìnrin kọ̀ tẹ̀ ọ́ pé I like you mo like bẹ́ẹ̀ ṣe dẹ́rìn pa wá nínú movie yẹn ẹ gbà transfer ẹ fún mi lákàá nọ́mbà yín ọ̀ bóyá visa ticket. Máa ń gba emoji. Kí ni emoji? Okay àwọn èèyàn lè comment síbẹ̀ bàbá yìí ti ya wèrè sá oh God. Ẹ jẹ́ ká máa lọ torí bá ṣe ń yí báyìí ẹ yí mi padà báyìí. Èyí kú yìí lẹ́yìn náà yí mi láìsí ní school ẹ ń béèrè 3 times 3 lọ́wọ́ mi ṣé mo wà ní examol ni àbí mo ṣe mathematics. A kò fi ṣàpẹẹrẹ ọ̀rọ̀ nínú. Àpẹẹrẹ ti ṣàpẹẹrẹ sí báyìí o èmi ò tí wọ́n bá fún wa a máa gbà but I know say I'm a ugly person. Ó yẹ kémi náà ti lọ. Ṣé torí pé fíìpù ẹ̀kọ́là àbí no sorry ṣé torí pé ẹ̀kọ́là but nísìnyí a ti ń wà liberal everybody is the same. Ẹ wà ní Libra.
no mo mean pé àti wà lórí gbèǹdéke kan náà pé kò ṣe pé torí pé kọlà kí má rí yín pé fine. Okay. Ṣé understand ìlà ọ̀tọ̀. Ìlà jẹ́ àpèjúwe wa gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ káàárọ̀ òjíire àbí. Ṣé bá máa lè káàárọ̀ òjíire rẹ̀ yín. Àjọjọ́ wọn wọn kọlà Yorùbá. lágbolé tí yín. Rárá ọmọ Èkó lèmi. Okay, wọ́n ti yọ ìkókó ònú káàárọ̀ òjíire. Wọ́n Èkó wọn kì í kọlà lẹ́kọ̀ọ́ àwọn láti bẹ́ẹ̀ bí Ìbàdàn Ògùn state Ọ̀yọ́ àwọn lámọ̀ tó máa ń kọlà dáadáa. Lẹ́mọ̀. Jẹ́ mo sọ fún mi pé Kwara ni mọ́mì mi wọ́n ní minus báyìí. Minus ni wọ́n kọ fún. Minus lọ fún wọn. Ọlọ́run ò jẹ́ káwọn jogún àti kọ́lá torí. Ó wà lára nǹkan tí ò jẹ́ ń dán rí. Ìlà yìí wọ́n wà báyìí ni. But gọ̀ǹbọ̀ ló máa ń pè yẹn. Èmi ò kọ gọ̀ǹbọ̀. Gọ̀ǹbọ̀ ló máa ń ní ìlà tán wà láti wọ́n bá máa pè ní gọ̀ǹbọ̀ àwọn ẹni tó kọ tọ̀ àwọn nu Ọlọ́run kò síbi tí wọ́n bá wà tán bá ti ń play orin Sura Alao Malaika tán bá ní o sí Ọlọ́run ò bójú mi jẹ́ màtá àrà jòkó sí ẹgbẹ́ kan máa wò ó. Sherry me aside from camera me mo ń ṣeré ìlà yẹn ò tiẹ̀ show it makes you really more fine it makes you look handsome. Okay, ó jọ tattoo lójú yín. Because kò show àwọn tó wá show nǹkan nígbà tẹ́yìn sọ̀rọ̀ báyìí. Wọ́n di papa show nìyẹn kò sí bí o ṣe lè so àwọn èèyàn sábà pé mo kọlà. But faintly so even if tẹ́bá ní baby girl gan ó kọ́ máa wọ pé it's not too bad it doesn't look bad. Ẹ ṣeun gan ẹ bá tọ mo ti gbọ́ yín bẹ́ẹ̀ mi ò ń ṣe fine boy. Okay tẹ́ bá sọ bẹ́ẹ̀ but ìyàwó yín rí fine boy lọ́n ṣe fẹ́ yín èmi máa sọ fún yín bẹ́ẹ̀. Tẹ́ bá sọ bẹ́ẹ̀. ṣòwò lẹ fi fẹ́ wọn ni. Irọ́ owó kọ́ o. Báwo lẹ ṣe dẹnu ìfẹ́ kan wọ́n. Mo ṣe dẹnu ìfẹ́ kọ́. Mi sáṣẹ́ díẹ̀ sí voice note àṣẹ ní kànáyọ̀ náà ni. Face to face. Ẹ̀yin wọn lórí ètò yìí mo mọ lọ́jọ́ tèmi mo lérò pé bí mo ṣe jẹ gbádùn ẹ̀ lẹ́yìn náà ṣe gbádùn ẹ̀ kì í sábà rí wọn ṣẹ̀báwọn náà ti sọ wọn ní ó ti tó bí ọdún kan sí méjì tá a ti ń pè wọn àmọ́ lẹ́ni Ọlọ́run fún wọn ní àǹfààní àti orí ọ̀fẹ́ láti wà pẹ̀lú wa láti ọ̀dọ̀ aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Oyinmomo tí wọ́n ṣe agbátẹrù àtònígbọ̀wọ́ ètò yìí wọ́n ní ká gbé ẹ̀bùn kékeré yìí fún yín pé ó kéré gan-an sí pé a gbé eléré àgbéléwò tó ti lé ní 40 ọdún lẹ́nu iṣẹ́ yìí wá small fine boy looking very handsome wọ́n ní ká fún yín lẹ́bùn kékeré yìí ẹ̀bùn àwọn fine boy ni o. mo ti rí bẹ́ẹ̀ àpò yìí nìyẹn dàbí àpò ọdẹ yìí a dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Oyinmomo fún ẹ̀bùn pàtàkì a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn fans wa àpapọ̀ jùlọ ẹ̀yin tẹ́ ń bá wo ètò yìí ẹ ṣe ẹ̀dọ̀ ẹ sáà máa bá wa subscribe ẹ máa bá wa comment àwọn ọ̀pọ̀lọpọ̀ òṣèré oríṣiríṣi tẹ́ bá máa rí bóyá olórin ni kò bá jó ní jùjú kò bá jó ní fújì kò bá jálápàlà kò bá jó ní gbogbo wọn ni wọ́n máa bá yín gbé wá a dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Oyinmomo àti adúpẹ́ lọ́wọ́ olóòtú àdẹ̀dúpẹ́ lọ́wọ́ àti dúpẹ́ lọ́wọ́ wọn lẹ́ẹ̀kan náà iléeṣẹ́ yín ò ní jóná wọn adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n pa ọ̀pọ̀ tán fún wa ní ẹ̀bùn yìí kí ọdún yìí tó parí ẹ̀bùn tó ju eléyìí lọ ẹ̀bùn ilé kíkọ́ ẹ̀bùn mọ́tò rírà ẹ̀bùn ọmọ bíbí mi lè sọ àwọn tí wọ́n bá ti wọ mọ́núpọ̀sì náà àwọn náà tún máa sàmì àdúrà gbogbo àgbà o ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ wa ò ní jóná. Nígbà tẹ́ ń ṣe rédíò ní kí bẹ́ẹ̀ máa ń kọrin. Kò ń ṣe pé mò ń kọrin but a máa ibẹ̀ máa ń ṣe légbè. No mi ìgbérin ìgbà yẹn láti máa ń ṣe ìyá Síkírá ló ń dùn yẹn ẹ pé bàbá Síkírá wá ibẹ̀ àti gba ẹni mo ti kọ́ gbọ́n jágbọ́n àwọn olórin torí nígbà yẹn tá a bá ń ṣe MC lọ́wọ́ tí àwọn táwọn ní pàtí tán bá ní orí àwọn kú tán bá tètè a máa lọ ń fúnra wa lówó lẹ́yìn pé ìwọ wá náwó àbùdá ló ń dóbọ̀ yẹn a fi ilẹ̀ ń bẹ̀ wọ́n bá ti fún wa ló àfi ń pe èrò kan lè máa wá ná wa lówó ni nígbà yẹn àwa la kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn ẹ lọ bèrè dáadáa. bọ́tẹ́ mo rí kọ̀ náà. ṣé mi. ṣé mo jọ gálà àbí mo jọ Òṣùpá. No, but mo ti gbọ́ yín tẹ́ ti kọrin rí tẹ̀lé máa ń kọrin nínú àwọn movies tó bá fi yín ṣe gateman tó fi yín ṣe bóyá gardener. ṣé orin olórin àbórin tèmi. ṣé ẹ ti lórin tẹ̀yìn kan fúnra yín pórin tiyín. Nígbà tí mi lórí ẹ̀dẹ̀ ni máa ń kọrin mò ń kọrin olórin. orin olórin náà ni. orin olórin. kó lórin lọ sánsàn èmi ò lówó tí mo fẹ́ lọ. ẹ̀yin bẹ̀rù litigation. mo bẹ̀rù bí ìgbà tí yàn sí copyright orin olórin nìyẹn. àmọ́ nínú gbogbo olórin ẹ̀ta lẹ nífẹ̀ẹ́ sí jù tó máa ń ginger yín tó máa fún yín vibes. gbogbo olórin ni. gbogbo wọn pátápátá. pátápátá. I know what you did there. What? I know. No, torí pé ṣáàrí gbogbo olórin ṣáàmù pé orin kọ̀ọ̀kan ó ní nǹkan tó wúlò fún. ẹ jẹ́ àwò. mi kò sórin tó wéèsì lọ́dọ̀ mi. yà Ọlọ́run. àtòrin ìsín àtòrin ìgbà yẹn. Ọlọ́run kò sórin tó wéèsì.
mi rí olórin kan ipe kò mọ orin kan Ọlọ́run ohun lè má dá ohun lè má dá nǹkan tó ṣẹlẹ̀ ni pé normally a máa ní fans jura wa lọ lóòótọ́ ni but máa wò pé orin ẹni yìí tó ń kọrin at least ó sáà ní fans even though bó jẹ́ méjì àbí mẹ́ta so asa ní nǹkan tí yẹn náà ń gbọ́ ń bi orin ẹ̀ tó fi ń gbọ́ so kò sáà ṣe porí ẹ̀ dàrú so gbogbo wa ò lè sùn síbì kan náà ká kọrí síbì kan náà àwọn orin kan wà ó lè jẹ́ pé tó bá fẹ́ sùn ló máa gbọ́ àwọn orin kan wà ó kọ̀ wò pé ó wà ní pákáleke báyìí orin yẹn ti slow jù mi ìfẹ́ yẹ bá mi gbé kìíní sókè ẹ bá gbọ́ Farouk so orin gbogbo orin ló ní time tó ṣiṣẹ́ mi ìgbà kó nìkan waste kò sólórí tí mi like time tí èèyàn máa ń gbọ́ ó kàn lè yàtọ̀ síra. ṣe lè ṣòṣèlú òṣèlú. bẹ́ẹ̀ akẹ́tẹ̀ pósítà kárí òkèlè for governor òkèlè for councillor òkèlè for house of assembly ṣe lè ṣòṣèlú ṣé nǹkan tó wù yín ni. ìjọ wo lẹ tún kọ content yẹn nínú fíìmù o. ẹ̀yin yan lórí ètò yìí mo máa nírè jù báyìí lọ níbi tí a máa fi àdàgbà ètò rọ̀ sí òun náà la wàyí mo lérò wípé bẹ́ẹ̀ ni bá ṣe ti gbéra wa wọn ní mò ń wáìnì àwọn pé bóyá mo tún ṣe prank lórí ètò àmọ́ àwọn nǹkan kéékèèké yìí tó jọ nǹkan kéékèèké la fi máa mọ àwọn tí wọ́n dáńtọ́ àwọn tí wọ́n kún ojú òṣùwọ̀n tá ń pè ní eléré àgbéléwò torí nígbà míì àmọ́ pé irú wa ògiri wa ní gbogbo iṣẹ́ àmọ́ oníkálùkù ló máa ṣe àfihàn bóun ṣe jẹ́ àti bí iṣẹ́ ṣe jẹ́ sí. èmi dẹ̀ dúpẹ́ wípé Babátúndé Usman ẹ̀gbọ́n wa Òkèlè báwọn ṣe mọṣẹ́ níṣẹ́ náà mọ̀ wọ́n ẹ̀yin gan ẹ ti lè sọ pé ẹni ìmọ̀ nǹkan tó ń ṣe. orúkọ tèmi Oyèpadà Olúwadámilọ́lá Ọmọbanirẹ́ ẹjọ́ pàápàá jùlọ fún àwọn òbí lélẹ̀ tí àwọn ọmọ wa tó ń lọ léèwé ẹ jẹ́ ká múra dáadáa fún wọn ẹ jẹ́ ká lo àwọn oògùn tó tọ́ ìyẹn bóyá bí vitamin C multivitamin ẹ jẹ́ ká máa lò fún wọn ẹ jẹ́ ká bìkítà àwọn ọmọ tá a bí ẹ má kọ̀ jẹ́ ká bí mọ́lẹ̀ pé ayé àtọ̀ wọn ayé ò tọ́ anybody ń ṣe ọwọ́ ayé gan kún iye tó bá bí ni kò mójútó ni kò tọ́ wàhálà àti ìdààmú òun kọ̀gùn sí wa ire o. Oye,